أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، ثم الصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين ومن اهتدى بهداه وسار على نهجه إلى يوم الدين وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala, a sì tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, kí ìkẹ́ náà kó máa jẹ́ tàwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ títí dórí àwọn ẹni rẹ̀ ní àpapọ̀. bi qudratillahi ta'ala, gẹ́gẹ́ bí a ṣe ṣe ní àdéhùn fúnra wa ní ibi program eléyìí tí a ṣe last, òun náà ni pé a sọ̀rọ̀ lórí tó ní ṣe pẹ̀lú àwọn ìrújú eléyìí tí Tolihat, ọ̀kan nínú àwọn Shia ilẹ̀ Yorùbá ń bíbà yìí, tí ó ń gbé wá fún wa. So a ní a sọ̀rọ̀ lórí ẹ̀ bí idhnillahi ta'ala. A ti wá yànnàná àwọn kan sẹ́yìn nínú program eléyìí tí a ṣe last ní ìjẹta. So mo gbìyànjú láti ní pé ká rí program yẹn náà tún ṣe lánàá, but qaddarallahu wa ma sha'a fa'il. So Ọlọ́run ò kádàrá. Ala ayyati halin, ala ayyati hal, gbogbo bí o bá ti wò lè rí, a gbìyànjú láti sọ ọ̀rọ̀ lórí ẹ̀ ní ìrọ̀lẹ́ yìí. K'Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala kí ó má jẹ́ kí a sì sọ, àwa tá ń gbọ́ náà kó má jẹ́ a sì wá gbọ́ yé. Lórí tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ó ṣe Abubakar kò ṣe Abubakar ló wà nínú kòtò pẹ̀lú Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, àbóhùn kọ́. Mo rí pa tún ráwọn ẹlòmíín náà táwọn náà tún jáde lẹ́ni tó sáfẹ́ wá dìfẹ́ǹdì bàbá ní túláàsì, tó sì jẹ́ pé gbogbo eléyìí náà lórí irọ́ lásán náà ni. Àrí evidence kan pàtó tẹ́nibọ́dì wọ́n mú wájú pé èyí tó kàn jáde kàn wá ń rojọ́ kalẹ̀ wọ́n sì ń lọ. Àwọn aráwọn oríṣiríṣi táwọn èèyàn tún ṣe kíni tí wọ́n tún gbé jáde, bọ̀ gbogbo yìí tí a kàn wò pé ká fọ́ èsì lé lórí, a ti sọ̀rọ̀ lórí àwọn kan náà tẹ́lẹ̀ náà, bọ̀ èyí tó ṣe kókó jù òun náà tá wò pé òkè a ní láti yanjú ìrújú tó mú wáyé, òun náà ni ti Tolihat Shia yìí. Ó wá ní àkọ́kọ́ náà èèyàn wá ń parọ́ mọ́ wọn. Mo wá rá àwọn messages kọ̀ọ̀kan bí àwọn kọ́mẹ́ǹtì kọ̀ọ̀kan tó ń gbé wá lẹ́ni tó fẹ́ máa lo kinní yẹn gẹ́gẹ́ bí ẹ̀rí, tó dẹ̀ fẹ́ máa fi mú ojú àwọn èèyàn mọ́ra. So níbẹ̀ yẹn àkọ́kọ́ advice ẹ̀yin ọmọ ìyá wa nínú Islam, ká má gbàtànjẹ pẹ̀lú Shia o. So ti yẹn sìn, ẹ má gbàtànjẹ pẹ̀lú Shia o. Shia ò ní ìpínlẹ̀ rẹ̀ o, wọn ní ìpínlẹ̀ rẹ̀ rárá bí tí wò mọ́. Níbi tí wọ́n ti ń ṣe wá, òun náà ni Abdullah ibn Mada ibn Saba tó jẹ́ Yehudi, òun ni ẹni tó gbìn wọ́n kalẹ̀ láti wá fi wọ́n ṣe ìyọnu fún àwa mùsùlùmí. Bọ́ a dúpẹ́ fọ́lọ́run Ọba Allah subhanahu wa ta'ala. Ṣé ń gbà tí Ṣaitọ́nì tó ń lérí níwájú Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala, Ọlọ́run Ọba Allah subhanahu ó jẹ́ kó yé pé tó, àmọ́ àwọn tí wọ́n jẹ́rú sí èmi Ọlọ́run tán dúró déédéé o, ò ní kápá kankan lórí wọn o. Àwọn tí wàá mọ ní kápá lé lórí làwọn tán bá gbádùn, tó jẹ́ pé àwọn náà ò ṣe kíni tí wọn ò dúró déédéé. Irú àwọn tí wàá mọ ní kápá lé lórí nìyẹn. Bọ̀tán ẹrú mi tó bá dúró déédéé ò ní kápá kankan lórí wọn o. tó nahmadullaha ala dhalik, a dúpẹ́ fún Ọlọ́run ọba lórí eléyìí. Látara pé àwọn tí wọ́n já wọn àfẹ́sìn, tí wọ́n já wọn àfáà, tí wọ́n dúró déédéé,
ọlọ́run ò fún àwọn Shia kò fún wọn ní kápá, especially Abdullah ibn Saba al-Yahudi kò fún ní kápá hatta lórí àwọn sahaba ridwanullahi alayhim ajma'in. torí pé láyé khilafa Imam Ali radiyallahu anhu òun ni Abdullah ibn Saba ló ti jáde tó sì wá ń kílèmù pé òun nífẹ̀ẹ́ Imam Ali, bó ti yẹ pé ó fẹ́ wá fi ṣe kíni, ó fẹ́ wá fi dá controversy lẹ̀ láàrin àwa mùsùlùmí lásán ni, kìí ṣe pé bóyá nǹkan kan náà ló wà ń bi ìfẹ́ ẹ̀rọ tí wọ́n ń ṣe kíni tí wọ́n ń pè mọ́ra wọn yẹn. kọ́lọ́mù bá Allah subhanahu wa ta'ala kó bá wa tú àṣírí irọ́. níbi tí a wà lọ lẹ́ni òun náà ni pé nínú program eléyìí tá a ṣe last a rí i pé Abu Sufyan wọ́n ṣe kíni, wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan lórí tó ní í ṣe pẹ̀lú ọ̀gbẹ́ni Shia yìí. so wọ́n wá mú àwọn nǹkan kan wá nínú àwọn ọ̀rọ̀ wọn lálàyé láti tún fi lè fi ṣe backup fún ọ̀rọ̀ ara wọn. so lil asafi shadid nínú tó wá bà nínú jẹ́ jùlọ ni pé ọmọ Shia yìí tún wá bọ́ta, ìyẹn Tolihat, nígbà tó tún máa bọ́ta ló bá tún wá tako tí wọ́n sọ yẹn bí ìgbà tó jẹ́ pé wọn àmọ́ nǹkan tí wọ́n ń sọ, tí wọ́n dẹ̀ sọ yẹn bó ṣe rí náà nìyẹn, láì sí àbùmọ́ ń bẹ̀ tí ó sì sí, kò sáfikún kò sáyọkúrò, bó ṣe rí náà ṣe sọ yẹn. kọ́lọ́mù bá Allah subhanahu wa ta'ala kó bá wa mú àwọn afáà sunna dúró lórí dáadáa. inshallah ta'ala kó tó wá di pé a máa tẹ̀síwájú, a rọ̀ wá gbogbo àwa mùsùlùmí tọ́lọ́mù bá ní kí mẹ́sẹ̀jì wa yìí kó dọ́dọ̀ wa, àfi Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala àfi bẹ̀ wá ká oníkálukú wa ká ṣọ́ra dáadáa ká sì fura, wàhálà a padà sọnù kọ́lọ́mù bá Allah subhanahu wa ta'ala kó má sọ wá nù. so ọ̀rọ̀ àwọn Shia àwa ti wa kò pamọ́ sí wa, kò sì jọ wá lójú látàná títí kó tó di èní. gbogbo náà bá dẹ̀ gbé wa kò ní jọ àwa lójú torí pa àti ṣe kíni, a ti rí wọn tán, àmọ́rú èèyàn tí wọ́n jẹ́. but fún àwa kan tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa, torí àwa míì wà nínú àwa tá à ń pera wa mùsùlùmí, ẹnu la fi ń jẹ n tó jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn wa gangan kò yí ẹlòmíì dáadáa tó. bọ́ à ní muskila tá a ní ni pé bẹ́sìn ò bá ti dùn yàn lára tó bá understand tí Islam ń sọ dáadáa, èyàn ó padà ṣe kíni, yóò padà gba ibi tí ò yẹ kó gbà, yóò padà sọdá sí ibi tí ò yẹ kó ṣe kíni kó sọdá sí. so eléyìí ni tó ń affect àwa mùsùlùmí nílẹ̀ Yorùbá, tí àwọn kan fi ń gbé wá pé wọ́n fi orin kó wa lọ́mọ lọ, wọ́n fi orin kó wa lọ́mọ lọ bí èsì páwọn ọmọ wa gangan fúnra wọn a jẹ́ kí wọ́n gbọ́ ẹ̀sìn Islam yẹn yé dáadáa tẹ́lẹ̀, torí ẹ̀ ló fà á lójú dàbí pé wọ́n ṣe kíni o, wọ́n forin kó wọn lọ, wọ́n fi nǹkan kan kó wọn lọ. kọ́lọ́mù bá Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa. so but inshallah ara máa mú ọ̀rọ̀ yẹn ní ẹsẹẹsẹ. so bá a ṣe wá mú ni pé mo fẹ́ ká tẹ́tí sí ọ̀rọ̀ Tolihat bó ṣe mú wálé ọkọ̀ọ̀kan ìjèjì. so bẹ́ẹ̀ náà là á ṣe, a nífẹ̀ẹ́ ká ṣe kíni o, ká ṣe àjọmọ́, a nífẹ̀ẹ́ ṣàjọmọ́ fún ọ̀rọ̀ rẹ̀, a sì nífẹ̀ẹ́ ṣe àyọkúrò, a fẹ́ jí kọ́rọ̀ wa kó ṣe kíni kó pé. so mo á fẹ́ kẹ́ ẹ jẹ́ ká sáré kọ́kọ́ wo ẹ̀tàn jẹ eléyìí tí wọ́n mú wá, especially nínú péjì wọn, nínú gúrùpù wọn tí wọ́n ń ṣe kíni o, tí wọ́n ti máa ń share àwọn nǹkan yìí. so wọ́n dẹ̀ tún lè share rẹ̀ lórí gúrùpù wọn náà lórí Facebook náà tó jẹ́ pàwọ́ kọ̀ọ̀kan máa bá a pàdé. so mi nífẹ̀ẹ́ ká gbàtàn jẹ́ àkọ́kọ́ náà Shia gbogbo style náà máa ń lò. so ti yẹn sìn mi sọ pé bóyá ara wọn lẹ́nu yẹn àbí ńkọ́, but àwọn míì wà nínú tí ò sí ìrújú ń bẹ̀, ó ní pé Shia ni wọ́n, but wọ́n ní kọ́ sórí Shia ò kí ń kọ́ sórí pé Shia ni mí. níbi tá a fi rí i pé bí wọ́n ṣe bí àwọn bá ṣe máa ń lo bá ṣe desperate tó sí àwa mùsùlùmí nìyẹn. ẹlòmíì máa jẹ́ Shia yóò tún máa parọ́ fún yín, ó máa lóun èé ṣe Shia. bọ́nú ọ̀rọ̀ téèyàn bá ti sọ ń gbà mí ẹ̀ ti mọ̀ pé ọ̀gbẹ́ni ìròrí tó Shia ló ń promote yìí náà, o lè tiẹ̀ má jẹ́ Shia gan, bọ̀ ìròrí tó ń promote yìí automatically ìwọ náà ti di ara àwọn Shia nìyẹn. ó dàbí kéèyàn pé rẹ̀ mùsùlùmí kò náà wá máa sọ pé lórúkọ Jésù, àbí kò náà máa sọ pé lórúkọ bàbá àti ọmọ àti ẹ̀mí mímọ́, automatically òun náà ti di ara àwọn tí wọ́n ń pera wọn tán pé lórúkọ Jésù nìyẹn, tí Ànábì Ìsá gan ò dẹ̀ rán wọn ní nǹkan yẹn. so automatically tó bá ti ń lòrò rí àwọn èèyàn burúkú kan, ìwọ náà ó ti ń ṣí rẹ̀ mọ́ bẹ́ẹ̀ nìyẹn, káwé èèyàn gan tó ṣí ẹ mọ́. kọ́lọ́mù bá Allah subhanahu wa ta'ala kó má ṣí wa mọ́ àwọn èèyàn pátipátí.
naam so mo fẹ́ kí a wo kọ́mẹ́ǹtì yìí ná ọ ká dẹ̀ mọ́ lọ ẹ jẹ́ ká mọ́ lọ tó bá padà yá tọ́lọ́run bá ní ká rántí á padà wá síbi kọ́mẹ́ǹtì yẹn insha allah ta'ala ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ni mọ́ gbọ́rọ̀ lẹ́nu Tolha bọ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́n tí Abu Sufyan tí wọ́n sọ mo dẹ̀ fẹ́ kẹ́ di ọ̀rọ̀ wọn dáadáa kó tó di pa àmọ́ tẹ̀síwájú insha allah ta'ala bismillah. ṣùgbọ́n ní challenge tí mo bá fẹ́ tẹ̀síwájú báyìí ni wípé ní ọ̀gbẹ́ni yìí tí ń sọ pé òun ka tíra dùn Hajar òun ka àwọn mínú tíra àdìsí onísúnnà òun kọ́lọ̀ mú wá ẹyọ ẹnìkan lásán ráì nínú onísúnnà tọ́jẹ́ Ahlus-Sunnah wal-Jamā'ah gẹ́gẹ́ bí kòtò náà pariwo Salafi Wàhábí kọ́lọ̀ mú wá látàrí náà títí dè ní. ẹ gbọ́ dáadáa o mo fẹ́ kẹ́ kọ́kọ́ de kínní yìí dáadáa ná kọ́lọ́mù bàálà subhanahu wa ta'ala kó ṣàánú wa àwọn Shia wọ́n ní àwọn ète burúkú lọ́wọ́ wọ́n ní kíni o wọ́n ní àwọn ète burúkú lọ́wọ́ kò dẹ̀ sí gbogbo ń tán torí ẹ̀ lo ète yìí náà ju pé kán lè ṣe kíni kí wọ́n lè fi hijack àwọn mùsùlùmí lọ alhamdulillah ọlọ́run ò jẹ́ kí yẹn wà lọ́rọ̀ sàlàfíyà bọ́rọ̀ bá ṣe rí làwa ṣe máa sọ fún ẹ ó lè wá pè ẹ ó lè má pè ẹ ó lè bẹ́ ẹ lára mu ó lè má bẹ́ ẹ lára mu ó lè tẹ́ ẹ lára ó lè tù ẹ lára ìyẹn ò kàn wá àlìmùhímù ni pé ṣe tó ń ṣe yìí só dáa tó bá dáa a máa ṣe kíni a admire a máa gbà lọ́wọ́ ẹ bọ̀ tí ò bá ti dáa a máa jẹ́ kó o mọ̀ lójú ẹsẹ̀ pé eléyìí tó ń pè wá sí àbí eléyìí tó ń pa àwọn èèyàn sí kì í sáré rárá so ti yẹn sìn sàlàfíyà àwọn yìí fi wà ní fák wọn ní fi bá ẹ lò bó bá ṣe rí làwa ṣe máa sọ kì í ṣe pé ká máa fojú fẹ́ ká máa fẹ̀mí fẹ́ sàlàfíyà sí yẹn bọ́rọ̀ bá ṣe rí gẹ́lẹ́ la ṣe sọ fún ẹ ẹgbọ́n tábù Sufyan sọ wọ́n ní challenge táwọn fẹ́ tì síwájú fún ẹ báyìí ni pé ṣèbó o mọ tíra àwọn àfa sàlàfíyà dáadáa o mọ tíra àwọn àfa Ahlus-Sunnah wal-Jamā'ah dáadáa bí Jamil àwọn fẹ́ kó o lọ mú ọ̀rọ̀ àwọn àfa Ahlus-Sunnah àfa àti gẹ́gẹ́ bí ẹ ṣe máa ń pè wá wọ́n yanjú ọ̀rọ̀ yẹn bẹ̀ pé gẹ́gẹ́ bí wọn náà ṣe máa ń sọ pé àwọn Wàhábíyà so ti yẹn sìn òun bó ṣe máa ń pe àwọn Wàhábí tẹ̀kfírí bó ṣe máa ń fi gbogbo orúkọ yẹn ó tí ilẹ̀ tẹ̀kfírí mọ́ lórí íńtánẹ́ẹ̀tì bọ̀ gbogbo ẹ̀ náà ló máa fi ń pè wá so ó ti èmi gbogbo yẹn èmi mọ̀ ọ́n mọ̀ ẹ́ dáadáa bọ̀ ó tí ilẹ̀ mọ́ lórí Facebook báyìí sìn bóyá wàá padà lẹ́mọ létà ṣá gbogbo ẹ̀ ló fi ń pè wá tẹ́lẹ̀ bọ̀ mi mọ̀ bóyá wàá padà jó yẹn náà mọ̀ bọ̀ ó tí ìjó yẹn mọ̀ ń sìn bóyá ká mọ̀ bá mọ gbogbo àwọn ìròyìn tó mọ́ fi ń ròyìn wa dáadáa àwọn tán bá mọ àwọn ò mọ̀ bọ̀ àwa táwa mọ̀ àwa ti mọ bó ṣe máa ń ròyìn wa already tẹ́lẹ̀ so pé bó ṣe máa wá ń pè wọ́n Wàhábíyà yẹn tí wọn náà tún tí ájìmùrọ́nù àtàwọn ọmọlẹ́yìn wọn tí wọ́n ti tún wá gbé sí ẹlẹ́nu sí pé sàlàfíà 1990 ni wá tí wọn náà ti tún wá dìyẹn náà kún àwọn sífàtì tó máa ń fún wa so àwọn ní kó wá mú wá nínú àwọn àáfàá tí wọ́n wá rí báyìí tí wọ́n jáwọn àfẹ́ ẹni re tí wọ́n rí báyìí kó mú ẹyọ kan wá láti lè fi ṣe backup fọ́rọ̀ tó ń sọ yìí o pé Abubakar kọ́ ló wà nínú garu Thawr pẹ̀lú anabi wa Muhammad sallallahu alayhi wa sallam mimma la shakka fihi nínú tí ò sí tàbí ṣùgbọ́n ni pé wọ́n náà mọ̀ pé fine tí wọ́n bá tú kẹ́límọ̀ súnà lágbàáyé pé súnni ṣíì wọ́n á fi pín àwa mùsùlùmí sí wọ́ọ̀dù méjì pé àwọn Ṣíà tó náà mọ̀ pé tàìlímù ṣí'íyà ó yàtọ̀ yányán sí tí Islam gbé kalẹ̀ fún wa tí Islam bá lọ báyìí ni Ṣíà ṣe máa ń gbà ń tiwọn wọ́n mọ̀ bẹ́ẹ̀ ó clear àbí ó clear so torí ẹ̀ á kó a separate pé tó lóòótọ́ ọ̀hún náà ń forúkọ mùsùlùmí pera wọn a sì lè pè wọ́n nínà sọ́rọ́ ìgbà tó yẹ pé mùsùlùmí náà ń pera wọn wọ́n kó a separate wá sí méjì ṣẹ́tàn bá ní sunni wọ́ọ̀dù yẹn gbogbo èèyàn pátápátá ni wọ́n gbà pé ó wà nínú sunni wọ́ọ̀dù yẹn so ti yẹn sìn ṣé yẹn ti wá túmọ̀ sí pé ní Ahlus-Sunnah wal-Jamā'ah nínú abadan ṣèyẹn ti túmọ̀ sí pé ní ẹ ti wá di sàlàfíyà nù wọ́n náà mọ̀ pé ò kí ń ṣe sàlàfíyà náà tó bá sọ pé Ibn Taymiyyah sọ pé ní àgbáyé ọ̀nà méjì náà la pín sí sunni àti ṣíì ṣé tí wọ́n sọ fún mi sí ni pé Ahlus-Sunnah wal-Jamā'ah àti Ash'ariyah òun sọ fún mi pé kankan náà ni wá Ash'ariyah sọ pé Ọlọ́run ọba nowhere to be found kò síbi tá a fẹ́ wọ́ Ọlọ́run sí níbi tá a lè wọ́ Ọlọ́run sí wọ́n dẹ̀ gbà pé ó wà so possible nínú làákàyè tiwọ náà pé Ọlọ́run ọba o kò síbi kankan tó wà
ìyẹn nínú ìròrí ẹ̀yin Shia gan ẹ mọ̀ pé yẹn ó tako ìròrí tiyín náà ń tàn bàbá yín sọkọ́ nìyẹn ń tẹ́yìn náà sì ń sọkọ́ nìyẹn ìròrí àwọn onísúfì mi mọ̀ bóyá ọ̀dọ̀ yín ẹ̀yin Shia bóyá ọ̀dọ̀ yín làwọn onísúfì ti gba ìròrí yẹn bóyá ẹ̀yin náà dẹ̀ ẹ̀jẹ̀jọ́ ní oníkálukú yín ẹ̀jẹ̀jọ́ ṣe ishtirok ẹjọ́ ń kópa ń bẹ̀ ni wallahu alam bò ìròrí ìtàwọn onísúfì gẹ́lẹ́ pé kò síbi tá àti lè rí ọlọ́run ó ní tí Abdulwasi ìkejì Tolihat tó ṣe ìfibáàtì ẹ̀ pé kò síbi tá àti lè rọ́lọ́run kódà nu tọ́ílẹ̀tì gan òun tiẹ̀ sọ débi pé àwa òórùn yẹn lè má lè ní àwa lára but ó lè má ní àwa lára pé bọ̀tì kò lè affect ọlọ́run subhanallah nígbà tẹ́mi béèrè pé nígbà tẹ́ ní gbogbo bí lọ́lọ́run wà ṣẹ́nu sálángánú lè gbẹ́ náà sọ́lọ́run wà ń bẹ̀ wà ní pé kò lè yí àwa nítorí pọ́pọ́lọ́ ti wá kúrú àwọn tọ́pọ́lọ́ wọn kúrú wọn á lọ́pọ́lọ́ ti wá kúrú pé wọn àmọ́ pé tí ó ní àwa lára kò lè jẹ́ ìnira fọlọ́run ọba so ọlọ́run lè wà nù ìgbẹ́ tá ń yà náà ìgbà tó jẹ́ pé gbogbo nǹkan náà ni àwọn ní Allahul musta'an. Almuhim láì ní lọ jìnnà púpọ̀ wọ́n ní kó mú àwọn àfa sàlàfíyà àwọn tó jẹ́ àwọn àfa ahlus sunnah tó jẹ́ àwọn àfa gidi tí wọ́n sọ pé Abubakar kọ́ ló wà nù garu thawr pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n clear rẹ̀ dáadáa mo fẹ́ ká fara balẹ̀ gbọ́ọ̀rọ̀ Abu Sufyan dáadáa kó tó di pa àmọ́ lọ inshallah. àbínú àwọn àṣàyírọ̀ tí wọ́n jẹ́ àwọn àfa àṣàyírọ̀ Jamil látàná títí dè ní. ó dẹ̀ lẹ́ẹ̀kejì o àwọn tí wọ́n jẹ́ àwọn àfa àṣàyírọ̀ ẹ mọ̀ gbọ́ o inú mi wá dùn fún bàbá yìí pé Abu Sufyan yẹn Ọlọ́run ní kí wọ́n jiná dáadáa wọ́n tún wá yànnàná ọ̀rọ̀ yẹn dáadáa kó tó di pọ́n kú òun bẹ̀ wọ́n yànnàná rẹ̀ dáadáa ẹ mọ̀ gbọ́. ayé mọ̀ wọ́n láàfáà àtàwọn ọ̀gbọ̀n gbogbo àdúgbò wọn gbé lọ́kàn mọ́ ìjánu lásán ni. ṣe gbọ́ o wọ́n ní yàtọ̀ sáwọn kí ni àwọn gbàrọ̀ gbudu tí àdúgbò wa ń bí àwa náà mọ̀ yẹn ó jọ clear sí gbogbo wa náà bẹ́ẹ̀ ni àyè bẹ́ẹ̀ kọ́ yàtọ̀ sáwọn yẹn tó yẹ pa àṣà agbádá ó ní kí ni àṣà agbádá là ń rí àrà pẹ̀rẹ̀ mọ̀ lára wọn ní yàtọ̀ sáwọn yẹn o yàtọ̀ sáwọn yẹn o. yóò kọ́ àwọn àfa àṣàyírọ̀ látàná wa àwọn tó jẹ́ àwọn àfa àṣàyírọ̀ látàná wa pé kò mú kan wá nínú àfa sàlàfíyà nínú àfa alùsùnà alìjàmáà àbáwọn àṣàyírọ̀ àbáwọn kí ni o àbáwọn àṣàyírọ̀ tí wọ́n bá pín Sunni word Shi'is word tí wọ́n bá pín wọn àwọn àṣàyírọ̀ náà ọ̀ndà àwọn náà kó gbogbo wọn sí o Mu'tazila Jahmiyya gbogbo ẹ̀ bọ́n ṣe ń yà káàkiri yẹn gbogbo wọn náà ọ̀ndà Sunni word náà ni wọ́n ṣe kí ni wọ́n pín wọn sí. àwọn ni kò lọ mọ́ àwọn méjì yìí wá èyí tó bá jẹ́ kí ni o èyí tó bá jẹ́ Ahlus Sunnah wal Jama'ah tí wọ́n sì jẹ́ àwọn àfa àṣàyírọ̀ tán jẹ́ àwọn àfa tán gbádùn tí ó sì àwọn gbàrọ̀ gbùdù tí àbáwọn tán kàn kílèmù àṣàyírọ̀ àṣàríyà táwọn gan ò mọ ìmí ò mọ tó dì sínú èmi mọ ọ̀tọ̀ ní tán ṣe ọ̀tọ̀ ní tán kílèmù ó clear àbí so wọ́n á ní kó mú ìkan wá nu wọn tí wọ́n ṣe kí ni o tí wọ́n sọ pé Abubakar kọ́ ló wà nù garu thawr pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam. ó mú ẹnìkan náà wá nínú àwọn méjèèjì yẹn tó sọ wípé ní Abubakar kọ́ ló wà nínú garu thawr pẹ̀lú anabi Muhammad sallallahu alayhi wa sallam. ayiwa. ẹ̀yin ọmọ ìyá wa nínú Islam à ń fi àsìkò yìí kẹ́ ẹnìkọ̀ọ̀kan wa wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu ìkẹ́ ọlọ́run àti àlàáfíà rẹ̀ kí ó máa bá ẹnìkọ̀ọ̀kan wa gbé. ẹ gbọ́ o ó ní àwọn ọmọ ìyá àwọn nínú Islam ṣẹ́rí kẹ́límọ̀ yìí àìwọ́ tó bá jẹ́ Ahlus Sunnah wal Jama'ah èèyàn tẹ́sìn Islam bá yé dáadáa tó bá àbí kí n má sọ bá yẹn èèyàn tó bá mọ tán pè ní Shia tó mọ tàṣà yóò rí dáadáa yóò mọ̀ pé ẹ̀yin ọmọ ìyá wa nínú Islam eré lásán erémọdé ni o irọ́ lásán òun ni o. so irú Ibnul Athari tó ń bá yín sọ̀rọ̀ yìí èmi tí mò ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ yìí náà ń sìn ó ti àdírẹ́sì èmi náà sẹ́yìn láwọn ọmọ ìyá wọn dáadáa bọ̀gbà tí mo ní no èmi èé sọ ọmọ ìyá yín abadan tó ẹgbẹ́ sì ń bẹ lórí àwọn òròrí burúkú yín yẹn àti kẹ́ ẹ sọra yín dọ́gà kẹ́ ẹ mọ́ gbé gbogbo kọ́lọ̀ tẹ́ bá ti rí wọ̀ bísímì pé fẹ́ fi hijack àwọn èèyàn wọnú tàṣà yóò yín no èmi èé ṣe kí ni èmi èé sọ ọmọ ìyá yín bẹ́ẹ̀ ó clear bí ó lọ́gbẹ́ nìkan tá ń pè ní Yasiru Habib
Abu Sufyan ń mention ọ̀rọ̀ rẹ̀ ńgbà kan nínú ó dà pé nu kíní eléyìí tán kọ́kọ́ ṣe. Yasiru Habibu yẹn nígbà tẹ́mi àtàwọn Tolihat tá a pàdé ara wa gbàrà táwa ń sọ àwọn ọ̀rọ̀ yẹn tá a fi sọ lórí ọ̀rọ̀ sọ̀hábà ńgbà yẹn mo wá mú ọ̀rọ̀ rẹ̀ wá. Èèyàn kan gba ṣàhádà lọ́dọ̀ Yasiru Habibu ó lóun gba Islam ó gba Shiism lọ́dọ̀ rẹ̀. Àwa ní ká máa sọ pé àṣìádù ana Ababakiri ana kíní kan ó sà ní pé àwọn jẹ́rìí pé fìdínà pé ọmọ náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ni wọ́n sọ pátipàti nípa wọn. Àwọn Tolihat àǹkó yìí wọ́n ṣe kí ni o wọ́n dìnnà yẹn nìyẹn ń gbà yẹn bí gbà tí kì í sara wọn. Ṣé wọ́n wá gbà pé Shia ara wọn ni? Kódà irú àwọn Tolihat yìí wọ́n máa ń nífẹ̀ẹ́ rẹ̀ dénúdénú bó ṣe wà yẹn. Torí irú àwọn àkídà táwọn ń rù kiri náà níbẹ̀ lórí tiẹ̀ náà. Òun dẹ̀ tiẹ̀ ya kùndàrú wéré tiẹ̀ tún ṣe kí ni ó tún gbókun gan ìyẹn Yasiru Habibu yẹn. Débi pé ìbọn ọmọ Kuwait ni according to gbà tí mo ka history rẹ̀ ńgbà yẹn ọmọ Kuwait ni òsì àtàránú rẹ̀ tó ń bá kiri yẹn tàṣáyù yẹn tó ti gba wèrè lórí rẹ̀ pẹ̀lú rádàràdà tó ń ṣe tó fẹ́ máa ṣépè fún àwọn sọ̀hábà ńgbà yẹn làwọn ìjọba Kuwait ṣe mú tán tì mọ́lé fóṣù 3. Ìgbà tí wọ́n padà ṣìpẹ̀ fún tó jáde làwọn ìjọba fún wọ́n ní pé tó bá tún lé eléyìí ṣe lẹ́ẹ̀kan sí ò jáde mọ́ o. Òun ló fi sá kúrò ní Kuwait tó sá lọ sí Iran ìyẹn Yasiru Habibu tá à ń sọ̀rọ̀ ń parẹ́ yìí òun ya wèrè gan. Ńgbà tó dé Iran ó bẹ̀rẹ̀ sí ní fẹ́ mọ pírátìsì wèrè àtàsíwí tó ń bẹ lára rẹ̀ yẹn lọ́hùn gbà tó rí pé ṣe fáwọn ọmọ ìyá mi sá làwọn eléyìí. Àwọn tó wá jẹ́ àwọn ìjọba abẹ̀ náà padà wá ṣe kí ni wọ́n wá kàmù ẹ̀ pé no so mọ̀ pé bíbà yìí wọ́n rí àwa bíi markaz fún Shiism ni wọ́n rí wa bíi center fún Shiism lágbàáyé òun ni Iran tó ló wà yìí tó àwọn èèyàn ojú àwọn mùsùlùmí sì ń bẹ lára wa pé n ta mọ̀ wọ́n mọ̀ rèé bọ̀ àwa ń disguise fáwọn èèyàn àjẹ́ ká mọ̀ pé bá a ṣe rí rèé ó clear bí bọ̀ kó má wá ṣe léyìn sì wá tún fẹ́ sí ojú wọn sí wa lára dáadáa sí ni nídìí eléyìí àfẹ́ kó máa ṣe àwọn irú nǹkan báyìí tí ó bá tiẹ̀ máa ṣe gan kó máa jẹ́ ní kọ̀kọ̀ kò í ṣèta gbangba. Àwa mùsùlùmí lọ́lọ́run ló ń sábàbí dáadáa kẹ́yìn kan tó wà níbi kẹfẹ́ gbàbọ̀dé fún Islam ẹ bẹ̀rù Ọlọ́run. Àwọn àdánwò kan tí ń bẹ lára Shia àìdákẹ́ àwọn àfẹ́ẹ̀sìn lágbàáyé lọ́lọ́run fi ń yọ àwọn kankan kó ń gbèsè ayé wọn. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ sáà kì í rí Shia ni wọ́n á mú àdá wọ́n lè so sọ́ọ̀dì wọ́n á mọ géra wọn wọ́n lè mú ẹgbàá wọ́n á mọ nara wọn wọ́n lè máa foná kọjá wọ́n lè máa tẹ orí iná kọjá àti gbogbo àwọn ìwà àdọ̀tí àwọn òwà òsì tá ń wù ń gbà yẹn bọ̀gbá táwọn àfọ́ wa ń gbé síta pé ẹ wò ó sẹ́sìn rèé àbádánwò wọn làwọn fi ń banújẹ́ pé sọ̀hábà ọmọ ìyá wa Fatima yẹn Al-Hussein radiyallahu anhu ń pé wọ́n pa yàn án banújẹ́ lórí ẹ̀ Ànábì sallallahu alayhi wa sallam kú ẹ̀ banújẹ́ gẹ́gẹ́ para yín lórí ẹ̀ bàbá tí a banújẹ́ pé wọ́n pààyàn gan náà ṣé ká wá yọ ìdà ká máa ṣera wa léṣe ni bàtàwọn àfa wa gbé jáde pé ẹ̀sìn òsì lélẹ́yìí o eléyìí ṣe Islam wa o àwa Islam bọ́ pákó lára àwọn èèyàn náà dandan báyìí o ìgbà tẹ́nu ń kùn wọ́n púpọ̀ agbọ́pọ̀ padà bá òsì ara wọn yẹn á padà bá dé stage pé kan padà yìnbọn para wọn òun náà fi wá padà change ìranù tán ṣe ń gbà yẹn ẹ dákun a máa bẹ́nu ẹ̀sìn wá ìtàn yọkú o. wọn náà fi padà wá change ẹ̀ ń sìn gbogbo náà Yasiru Habibu yẹn náà ń sìn tó bá fẹ́ ṣèranù tó máa ń ṣe ń gbà yẹn wọ́n máa so ṣéènì papọ̀ mọ́ra wọn wọ́n á máa fi lura wọn gbà yẹn náà tún ṣe ń sìn. ìkan nínú àwọn àfẹ́sìn sọ pé wọ́n ní wọ́n ń fẹnu kọ látara sàábì ànábì sallallahu alayhi wa sallam ọlọ́run wá àkọ́dà àwọn min haythu la yash'urun ọlọ́run mú wọn lọ́nà ìgbà táwọn gan òfìlì pọ́lọ́run fìyà jẹ àwọn ni. ẹni oní gbogbo tó ń ṣẹlẹ̀ sí wọn yẹn. now ńgbà tí Yasiru Habibu táwa ń sọ̀rọ̀ ń parẹ̀ yìí tí wọ́n wá sọ fún un tó rí pé àwọn dàbí pé wèrè tán ṣe tí wọ́n wèrè táwọn tó ń bẹ lára òun yìí àwọn yẹn ò ní jẹ́ kóun lè rí ibi practice ẹ̀ dáadáa ẹ má gbàgbé ó ti bọ́ kúrò lọ́wọ́ àwọn ìjọba ìlú wọn báyẹn sìgbà tó ti kúrò ń lu wọn
wọn lè rófin kankan ṣe lórí ẹ̀ mọ́ báyẹn sìn. Iran tó dẹ̀ sá lọ tó bá tiẹ̀ á jẹ́ kó sá lọ sílùú míì tán ti gbádùn, àwọn ìjọba Iran àwọn ìjọba Kuwait wọ́n lè tẹ bọ́tìn pẹ̀lú ìjọba yẹn pé ẹ bá dá padà ẹjọ́ wá sáàfù punishment pẹ̀lú òsì tó ń ṣe lù yín yẹn. bọ̀ Iran tó sá lọ ń gbà yẹn ìlú àwọn èèyàn bíi tiẹ̀ náà ló sá lọ, Kuwait ò lè tẹ bọ́tìn pẹ̀lú wọn pé ó yá ẹ bá sẹ́ndì ẹ̀ padà wálé ẹjọ́ wá sáàfù punishment yẹn tó rà ti wọ́ọ̀nù ẹ̀ tẹ́lẹ̀. kó tó di pé wá padà wá rí pé ìgbésí ayé bẹ̀ẹ́ náà ní mòun lára pé sá lọ sí London yẹn. gbàdà tó máa débẹ̀ ṣébẹ̀ náà ló dé, òun náà ló sọ celebrate pé ìyàwó Aisha kú radiyallahu anha. so ti yẹn sìn nídìí eléyẹ máa rí páwọn Shia wọ́n máa ń separate gbogbo ìyàwó ànábì kó nu family ànábì tán bá ń dárúkọ ara ilé ànábì. àwọn sọ pé òkè tẹ̀yìn bá ṣe ọ̀tọ̀ Ọlọ́run, ó sì jẹ́ pé Imam Ali, ìyàwó Fatima, Al-Hasan, Al-Hussein radiyallahu anhum ajma'in kọ́lọ̀ kó bá wa kẹ́ gbogbo wọn lápapọ̀, ó ṣe ajé àwọn mẹ́rin yẹn lẹ́dá píìkì láàrin gbogbo wọn tán jẹ́ àwọn fámílì ànábì. àbáwọn mẹ́rin yẹn nìkan lànábì ní fámílì tó filẹ̀ sáyé. àwọn ní àwọn nífẹ̀ẹ́ ara alẹ́ ànábì, sáwọn mẹ́rin yẹn nìkan náà fámílì ànábì tí ànábì filẹ̀ sáyé. ok àwọn yòókù tá ànábì wá filẹ̀ sáyé yẹn ṣé ẹ fálù àwọn náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti fálù àwọn mẹ́rin tá a dárúkọ yìí? ẹ fálù wọn, ẹ wulẹ̀ tí ẹ káùntì wọn àsára alẹ́ ànábì gan, torí pé ẹ bìlífù pé ìtí wọn bá tiẹ̀ jára alẹ́ ànábì gan ó ní aspect kèsì aspect pé wọ́n wá ní kíni o, wọ́n wá ní àwọn mọ̀sáyà àtàwọn àwọn mọ̀nákìbù kan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe gbé fáwọn yòókù yẹn ẹ̀gbà páwọn ní ará alẹ́ ànábì dẹ̀ náà. a máa mú àwọn àhàdíìsù kan wá, ẹ dákun síta ànábì bá kó àwọn kan jọ nínú fámìlì rẹ̀ ó wá ṣàdúrà fún wọn, só túmọ̀ sí pé ní ibi náà yòókù náà ni. ànábì sallallahu alaihi wasallam sì sọ fún wa pé tó àwọn mẹ́rin yìí péré lára ilé mi o, nínú ara ilé mi tí mo ní ó dọ pé mo fẹ́ kẹ́ ẹ ṣe dáadáa sí wọn o, kò sọ fún wọn pé àwọn mẹ́rin yìí nìkan ni. bọ̀ lọ́dọ̀ Shia àwọn mẹ́rin yẹn àtàwọn àrọ́mọdọ́mọ wọn ṣe wá dàn àwọn mẹ́rin yẹn gan, àwọn Shia sì tún ní problem pẹ̀lú mọ́mú Al-Hasan radiyallahu anhu. bọ̀ wọn àrí kò sí míǹsì fún wọn láti lè yọ bàbá yẹn kú ńbẹ̀, kọ́lọ́n kó bá yọ́nú sí. Al-Hasan radiyallahu anhu nígbà tí Imam Al-Hasan radiyallahu anhu tí ó di pé Imam Ali kú tí khilafa bọ́ sí lọ́wọ́, òun ló tanazala ló sọ̀rẹ́ndà khilafa yẹn fún Muawiya radiyallahu anhu. àwọn sọ pé tí o bá rí pọpọlọ yín kú orí yín ò pé ẹ̀yin Shia, ẹni tẹ́ pé ní màmú yín tẹ́ lóun gan gba wáyìí bá ànábì ṣe ń gba wáyìí, tẹ́ ní gbogbo ọmọ kọ̀ọ̀kan náà mà tó jẹ́ pé kò sí gbogbo ntí ànábì gan tó ń go òpè mọ́ra rẹ̀, kò sí ní tẹ́ fẹ́ pè máwọn ẹni yìí tán. mo ní ìmáàmù yín yẹn wá gbé ìjọba fún ẹni tẹ́yìn pé múnáfìkì tẹ́ ló ti di kèfèrí lẹ́yìn ànábì. ìmáàmù Hussein Al-Hasan ó wá gbéjọba fún Muawiya, ó wá gbé ìgbésí ayé àwa mùsùlùmí. ẹ sì sọ fún wa páwọn tí ànábì ní ká mọ̀ ṣe kí ni káwò kọ́ ṣe nìyẹn, òun wá gbé ìgbésí ayé wa. àbẹ́mọ̀ pé ìjẹ́ olórí ọwọ́ àwa mùsùlùmí ló wà, ó wá gbé fún Muawiya tẹ́yìn pé ń kèfèrí. subhanallah, ẹ̀rí pẹ́yìn ò gbádùn ti yín ẹ̀yin Shia, ẹ̀mọ́ tó ń ṣe yín àárẹ̀ tó ń ṣe yín ẹ̀mọ́ rárá. torí ẹ̀ ló fi jẹ́ pé ẹ la ọpọlọ yín, ẹ kàn má ṣe kí ni, ẹ kàn má máa wọ àánú lọ, ẹ má máa wọ ọkọ àánú lọ bọ́n bàbá yín ṣe wọ́ lọ. ẹ̀sìn tẹ́ ẹ lè declare ara yín fáwọn èèyàn sẹ́sìn nìyẹn. ẹ̀sìn tẹ́ ẹ lè display ara yín, ẹ display bẹ́ẹ̀ ṣe jẹ́ fáwọn èèyàn jẹ́ kán mọ̀ pẹ̀tọ́ lọ́dọ̀ tiwa o Abubakar munafiki ni, èèyàn burúkú ni, ọ̀tọ̀ Ọlọ́run ni, declare rẹ̀ fún ajá gbọ́ wọn bí yín dáa. torí pé gbogbo wọn tá à ń sọ pé wọn gbádùn yín náà sìn ẹnu dúdùn lẹ́kàn máa fi mú wọn mọ́ra. tẹ́ bá ilé jáde tẹ́ wá declare rú yẹn fún àwọn èèyàn kí wọ́n gbọ́, wọ́n á mọ̀ pé ọ̀tọ̀ Ọlọ́run ni Shia ń tòótọ́. ṣé ẹ̀sìn nìyẹn? ìwọ náà béèrè lọ́wọ́ rẹ̀. Tolihat àti gbogbo wọn tẹ́ jọra yín, ẹ béèrè lọ́wọ́ ara yín pé ṣé Islam ti wà nìyẹn ṣá? ẹ̀sìn tó o nílẹ̀mí tó mọ̀ pé bí nǹkan yìí ṣe ríre tó wá lè disclose ẹ̀ pẹ̀lú àwọn ọmọ ìyá yín pé yòókù tẹ́ pé mùsùlùmí, torí pé sọ pé assalamu alaikum akẹ́yìn ọmọ ìyá wa. ẹ̀sìn tí ó wá ń bẹ lọ́pọlọ yín tẹ́ lè declare pé ẹ lè disclose ẹ̀ pẹ̀lú wa, ṣẹ́sìn nìyẹn? béèrè lọ́wọ́ ara tiẹ̀ náà pé tó àníyàn tèmi rèé lórí àwọn sàábì ànábì.
bẹ́ẹ̀ mi ṣe gbà wọ́n báwa Ṣíà ṣe gbà wọ́n rè pé mùnáfìkì ni wọ́n o àbí kèfèrí ni wọ́n o gẹ́gẹ́ bá a ṣe gbà wọ́n ẹ púrúfù ẹ̀ fáyé ẹ sọ fún ẹ já mọ̀ pé kèfèrí ni wọ́n tó tọ́ ká wá wo àwọn ẹranko tó máa tẹ̀lé yín bọ̀ ẹ máa dìbọ́ ẹ mọ̀ sí wíwà tó yẹ pé ẹ mọ̀ tá à ń sọ ó dẹ̀ yé yín ṣé ìsìláàmù lẹ́yìn ṣe yẹn ó dá yín lójú báyẹn ṣá ṣẹ́sí ànábì máa ń di nǹkan fún àwọn mùsùlùmí abadan al-imam al-Hussein al-Hasan radiyallahu anhu wọn ò lè yọ bàbá yẹn kúrò lára àwọn mọ̀lẹ́bí ànábì wọn rí yọ torí pọ́n mọ̀ pé mubasharatan òun gan lẹ́gbọ́n al-Hussein wọn lè yọ torí ẹ̀ náà ṣe gba kámú fún àwọn méjèèjì báyẹn pé tó wo àmọ́ mánéjì al-Hasan lọ́bẹ̀ ara àwọn sọkúsọ tán tá a rí tí wọ́n gbà wá tán sọ sí bàbá tán sọ sí al-Hasan bọ̀ rí yọ wọn rí báyìí bẹ́ẹ̀ ṣe wọ́n kàn sáà mánéjì ẹ̀ síbẹ̀ bẹ́ẹ̀ náà ni ok ṣé imamul Hasan radiyallahu anhu òun ò ní àrọ́mọdọ́mọ rárá ó ti á jẹ́ pé Hussein lẹ wá fò sí ẹfẹ̀ gbọ́nlẹ̀ kó tiẹ̀ jéèyàn kan lẹ́mú nu mọ̀lẹ́bí al-Hasan náà a máa ní ọlọ́run ló mọ bó ṣe ń to khilafa rẹ̀ nǹkan ṣe ọpọlọ yín ẹ̀ gbádùn àwọn wá jẹ́ bèbí àwọn jẹ́ àwọn ọmọgọ̀ tẹ́ mú tẹ́ sọ́dọ̀ bọ́ ọ̀dàn rẹ̀ àwọn jẹ́ ọmọgọ̀ àbí àbẹ́ẹ̀rí nǹkan báyìí sí ni ọlọ́run ló sọ pé tó ńbo ló wà nù Kùránì àbínú àdìsí tó wá wà pé tó ẹ má múnú àrọ́mọdọ́mọ al-Hasan o al-Hussein àrọ́mọdọ́mọ tiẹ̀ ni ẹ mú àbẹ́ẹ̀rí nǹkan báyìí ni Ṣíà ọlọ́ọ̀dìjọ́rọ́ kò ní jẹ́ kí àánú kó bá yé yín jẹ́kẹ́ tó gbọ́n so àwọn náà mọ̀ pé táwa ń sọ bó ṣe rí nìyẹn bọ́ tí ẹ mọ̀ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó ní kullu hizbin bima ladayhim farihun gbogbo òjò náà lòun náà mọ̀ dunnú òun náà mọ̀ kò séyàn tí ó sọ pé ní tí mo gbé dání ò dáa ní tó ń ṣe àwọn Ṣíà nìyẹn gbogbo ẹ̀yin tí wọ́n sọ pé yẹ́ẹ̀sà àwọn tí àwọn ti jáde wọ́n wá dìfẹ́ǹdì ara wọn ṣé bí wọ́n wá jáde síta sọ pé kán wá sọ stáǹdì wọn kó wá bá wọn fèpè tí ń dì ni o pé gbogbo ọmọ tó bá bí ìwọ lágbájá tó fẹ́ wá dìfẹ́ǹdì Ṣíà lórí tí mo fẹ́ béèrè yìí gbogbo ọmọ ẹ ò ní jèrè wọn mi ò ṣépè fẹ́ anybody mo kàn ń sọ ni o ìwọ tó bá fẹ́ béèrè ẹ̀ tó bá mọ̀ pé o tó bẹ́ẹ̀ ń tòótọ́ jáde wá béèrè lọ́wọ́ Ṣíà pé kán wá fún yín lésì pé ọmọ ẹ ò ní jèrè ẹ̀ àwọn òbí ẹ náà ò ní jèrè ẹ̀ gbogbo tó ní á bàjẹ́ lójú ẹni tó bá ilé parọ́ láti dáhùn béèrè fún mi kò wá béèrè pé Umar ibn al-Khattab radiyallahu anhu lọ́dọ̀ tiẹ̀ ìwọ ọmọ Ṣíà yìí ṣé mùsùlùmí gidi ni àbẹ́yàn pátípátí ṣé múnáfìkì ni àbí kèfèrí kí ni stáǹdì ẹ̀ lọ́dọ̀ ẹ̀ mo ti kọ́kọ́ bẹ́ẹ̀ fèpè sí o tó bá parọ́ fún wa bí ó ṣe rí nìyẹn bí idhnillahi ta'ala bó dẹ̀ ṣe máa rí náà nìyẹn torí pé èèyàn kí ń lo tẹ̀kíyà lẹ́gbẹ̀ẹ́ pè tí ẹ bá ẹ nìyẹn àbí o lè lo tẹ̀kíyà ńgbà tá a bá ti fèpè sí fún ẹ bọ̀ tó bá fèpè sí fún rẹ pé tó ti ń bá parọ́ báyìí ni kò ṣe rí ọlọ́run ti bọ́ ẹ gbọ́ bẹ́ẹ̀ ó dẹ̀ máa rí bẹ́ẹ̀ fún ẹ kán wá jáde kán wá sọ stáǹdì wọn lórí Umaru fún wa radiyallahu anhu àwa béèrè lọ́wọ́ ọ̀wọ́ náà tó sọ pé yes wọ́n ti wá jáde wọ́n wá ń dìfẹ́ǹdì ara wọn wọ́n wá ń ṣe kinní kan ara wọn wọ́n wá ní o má wàá rojọ́ fún wa tó bá ti jáde mọ́ rojọ́ rárá kàn sọ fún wa pé tó stáǹdì mi rèé o lórí Umaru o stáǹdì tèmi rèé o lórí Abubakar khalas tó bá ti wá parọ́ fún wa lórí ẹ̀ tó kíbinú Ọlọ́run kó máa jẹ́ tiẹ̀ kí gbogbo ń tà kàkálẹ̀ kó máa jẹ́ tiẹ̀ ìwọ ọmọ Ṣíà tó bá lẹ́mìí táyà ẹ gbé torí ẹ gbé bọ́ọ̀ta kó wá sọ fáwọn ayé ẹ nílé sọ̀nà ẹ mọ̀ parọ́ náà ni ayé ẹ̀kọ́ ni bọ̀ṣẹ́ rí Ṣíà kó tó di pé wọ́n máa lè gbójú gbóyà táwọn náà máa fi sọ gbogbo ọ̀rọ̀ burúkú yẹn wọ́n máa ti kọ́kọ́ poison agbárí ẹ̀ náà wọ́n á ti poison gbogbo làákà ẹ̀ gbogbo ọpọlọ tí èèyàn máa ń ní tó máa fi ń ronú wọ́n máa ti kó kú òun bẹ̀ fún ẹ débi pé wàá lè bọ́ sínú ẹrọ̀fọ̀ wàá máa yí bẹ̀ bọ́ ṣe máa ń yí tán máa láwọn ń banújẹ́ yẹn ò ní rí pé nú ẹrọ̀fọ̀ ló wà mọ́ ìwọ náà lè máa lọ síbi yẹpẹ sàdé wàá máa bù jẹ wàá ló fi ń wá wòsàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n bá ti wá kó gbọ́ ọpọlọ yẹn kúrò lórí ẹ̀ tán tí wọ́n gan ti gbà pé yẹ́ẹ̀sì mọ́mọ́ Ali lóòótọ́ ń gba wá yìí òun gan mọ̀ nípa tí ó ṣẹlẹ̀ lọ́la lẹ́yìn wá gbà yẹn wọ́n á ṣẹ̀ṣẹ̀ máa kó gbọ́ àwọn khurafati yẹn sí ẹ lórí torí gbà yẹn ló máa ṣe rí bí jòkó
bọ̀ ìwọ tó ṣe fẹ́ mú wọn à lè disclose gbogbo orú aburú yẹn fún ẹ abadan. kọ́lọ̀ bàlá subhanahu wa ta'ala kó ṣàánú wa. so ibi tá a ti lọ náà ni pé ẹ̀tàn jẹ lásán òun làwọn Shia ní bọ̀ ẹ jẹ́ ká mọ gbọ́rọ̀ Abu Sufyan lọ ká tó máa wo òkè ọ̀rọ̀ tiẹ̀ lókù tá a fẹ́ mọ gbọ́n sí. ẹ sáà ti gbọ́n tá Abu Sufyan sọ mú àwọn àfáà tán gbádùn wa látàná kó tó dè ní tí wọ́n já àwọn àfáà Ahlus Sunnah gẹ́gẹ́ bó ṣe ń pè wá ìyẹn àfáà Salafiyya náà ń sọ yẹn kó dẹ̀ mú àfáà Ash'ariyya tó gbádùn wá tí è ṣe àwọn jẹ́ńjẹ̀ lútù tí wọ́n ń pera wọn láfáà táwa náà rí ìsìn àwọn ìyẹn kọ́ là ń sọ mú àwọn àfáà gidi tó já àfáà tí yẹn lè qualify gba ẹni àfáà ni kọ́ wá sọ pé Abubakar kọ́ ló ń bẹnu gáàrú Thawr pẹ̀lú Ànábì sallallahu alayhi wa sallam ó wá lóun máa dáhùn rẹ̀ but inshallah ẹ jẹ́ àmọ́ bọ́ọ̀nzú. láì ní gba àsìkò ara wa gbogbo alágbọ́n tí Abu Sufyan al-Alma'i gbogbo alágbọ́n tí ó sọ lẹ́yìn ìgbà tá a fi kọ́ ọ lẹ́kọ̀ọ́ tán tá a sì ti ṣàlàyé fún aráyé wípé rìwáyà tí àwọn pọfẹsọ Abdulrazak Alaro Dr. Sanusi Lafiaji Afa Abdullahi Jabata. mo fẹ́ kẹ́ ẹ di ọ̀rọ̀ yìí dáadáa ẹ rí i pé mo sọ̀rọ̀ kan jọ o mo lọ́rọ̀ tó máa mọ tẹnu mọ́ bí adití nìyẹn ṣe hàn pé adití tọ́lọ́ bá kàn ní kẹyọ̀ kankan déédéé jáwá tó bá gbọ́ lásán báyìí ìyẹn ni ó mọ rán mẹ́nu ó kí yá àbí mo sọ pé ibẹ̀ yẹn ló máa mọ̀ ṣe kí ni ó mọ̀ náwó sí lẹ́yìn ìgbà tó ti kọ́ wọn lẹ́kọ̀ọ́ sáwọn náà sọ̀rọ̀ yẹn gangan tẹ́lẹ̀ nípìnlẹ̀ ni tó yẹ pé àwọn gangan náà sọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ ló fi wá sọ̀rọ̀ yẹn náà padà wá jáde náà wá ní pé èmi náà ti rí i pé mo ṣe mistake fine á sọ pé ìwọ náà kò séyàn tá a lè kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ náà fine ok èmi náà ka rìwáyà méjèèjì tẹ́mi bá sọ pé lọ́dọ̀ tèmi sẹ́ èmi ò gbà pé ọ̀kan ní kọ́ so fẹ́ mú mi sí ni náà àwọn rí ńgbà táwọn kà á bọ̀ pẹ̀lú research táwọn ṣe wọ́n rí pé ọ̀kan ni kálás wọ́n dẹ̀ ní pé àwọn ń tà àwọn òjìyàn o èmi náà dẹ̀ sọ pé èmi ò tí kò tí ẹ̀ kàn mí kò bá jẹ́ mẹ́jọ náà pín sí méjì wàhálà ti yín nìyẹn èmi ò kàn mí in tó kàn wá gangan ó ní mahalul niza in tá à ń díràgì lé lórí in tó kàn wá nù ọ̀rọ̀ rìwáyà kan ó ṣe méjì kò ṣe ẹyọ kan kọ́ ló kàn wá in tó sì ló bẹ́ jáde sí tó níwọ̀ wá yanjú gangan nìyẹn bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bọ̀ wọ́n á ń bọ̀ tírẹ́sì pọ́ìntì míì ó wá fẹ́ sáku òun bẹ́ẹ̀ ó rò pàwọ́ àgọ́ àbí. àti alárífi Ahmad Yusuf Al-Alma'i rìwáyà tí wọ́n sọ pé kì í ṣe rìwáyà ẹyọ kan nínú Sahih Bukhari rìwáyà 692 àti rìwáyà 7175 Abu Sufyan al-Alma'i ni òun dúpẹ́ fọ́lọ́run ọba òun rẹ́ kọ́kọ́ lọ́dọ̀ wa ìfọ̀ rìwáyà yẹn o rìwáyà kan so ni. Miami no Islam ṣe ti rí Einstein tí àwọn Shia falsafa tán máa ń lò nìyẹn o ó lábù Sufyan sọ pé àwọn dúpẹ́ lọ́dọ̀ àwọn ẹ dákun nínú gbogbo ọ̀rọ̀ tán sọ pátá níbo làbú Sufyan ti sọ pé tó àdúpẹ́ lọ́dọ̀ ẹ Tolihat o torí pé wọ́n ló jẹ́ àmọ́ tí ò yé wa o ó ní àwọn dúpẹ́ lọ́dọ̀ àwọn pé táwọn ò mọ̀ tẹ́lẹ̀ sábù Sufyan ló sọ yẹn àbóhun ló ń kó sínú àpò wọn falsafa tán máa ń lò nìyẹn wọ́n máa ń rò pé àwọn smart ó dẹ̀ smart gangan bọ̀ sórí Ahlus Sunnah wal Jamaa àwọn oníbùkún ẹ n tó bá ń lọ gangan la fẹ́ sọ n tó bá ń lọ ń la fẹ́ sọ kódà àwọn èèyàn bá àmọ́ ti understand pé bó ṣe rí nìyẹn bọ̀ n tó sà ń lọ táwa rí yẹn ń làwa máa sọ ń tiwa níbo ni Abu Sufyan ti sọ pé àwọn dúpẹ́ àwọn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ̀ ẹlẹ́tàn irọ́ lásán. pọfẹ́sọ̀ àkóso mistake ni wọ́n ṣe ọlọ́run ló sì mọ àníyàn wọn pẹ̀lú tí ó gbà lérò báyọ̀ ń fẹ́ parọ́ fáwọn aráyé ni tọ́ra wọn náà mọ̀ pé ìwà ẹ̀yọ̀ kan ni bọ́yá nǹkan mi sì ní oní ọlọ́run ló mọ àníyàn wọn. ẹ̀gbọ́n sáàbù Sufyan ló ní bóyá fẹ́ parọ́ òun ló ń sọ gbogbo eléyìí sí o tó dẹ̀ ń ṣe kí ni ó dẹ̀ ń lẹ́mẹ́ni ẹlẹ́ni lẹ́sẹ̀ àbẹ́ẹ̀ rí nǹkan báyìí ń tábù Sufyan sọ ni pé tó wẹ́ bóyá mistake ni pé tó àwọn náà mọ̀ tán gbà lérò sọ́wọ́n náà ní bí wọ́n fẹ́ parọ́ ọlọ́run sọ wá ń bẹ́ o. ní ṣókí ọ̀kan náà àwọn Salafiyya al-Wahhabiyya ilẹ̀ Yorùbá tá a mọ̀ sí Abu Sufyan al-Alma'i. ẹgbẹ́ o ó ní ọ̀kan náà àwọn Salafiyya al-Wahhabiyya ilẹ̀ Yorùbá ìbéèrè Abu Sufyan ti clear sí àbí ò clear àwọn sọ pé àwọn challenge ẹ̀ kó lọ mú kan wá náà àwọn àfa Ahlus Sunnah gẹ́gẹ́ bó ṣe ń pè wá ní Wahhabiyya ló mọ àwọn àfẹ́sìn gidi wá kìí sọ àwọn 1+1=9 tó jẹ́ pé 0 náà máa gẹ́ẹ̀tì nínú ánsà tí wọ́n bá ti ṣe kí ni tán tó rò pọ̀ náà wọ́n lọ skul dé stage yẹn
àwọn yẹn lọ́ọ́ máa kóòtì fún wa wọn làwọn ò fẹ́ ẹgbọ́n tó sọ o. ti gbà fún wa wípé rìwáyà tí wọ́n ń pè ní rìwáyà méjì nínú Sahih Bukhari rìwáyà ọ̀kan ni tí ẹ túbọ̀ sí wípé rìwáyà yẹn jẹ́ ká mọ̀ wípé Abubakar kò sínú kòtò pẹ̀lú Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ẹgbẹ́ o ó ní tíyẹn ń túmọ̀ sí pé lọ́dọ̀ tiẹ̀ kì í sọ̀dọ̀ wọn o tó láwọn ò bẹ́ẹ̀ sọ yẹn o ẹ̀yin lẹ́yìn ṣe 1+1 o àwọn kọ́nà sọ ó clear àbí ó clear ẹja máa yanjú ọ̀rọ̀ yẹn lẹ́yọ kọ̀ọ̀kan. nígbà tí a lọ sí ìlú Madina eléyìí lákọ̀ọ́kọ́ lẹ́yìn gbàtà wa kọ́ lẹ́kọ̀ọ́ tán kò rí kankan sọ lórí ọ̀rọ̀ yìí mọ́. ẹ gbọ́ ọ̀rọ̀ kí ló fẹ́ kàn sọ ọ̀rọ̀ kí ló fẹ́ kàn sọ náà wọ́n sọ pé lọ́dọ̀ tàwọn àwọn gbà pé rìwáyà yẹn ẹyọ kan ní méjèèjì wọn kéde sàn án jáde tẹ́lẹ̀ tán ní méjì ni tó yẹ kó àná jáde tẹ́lẹ̀ tán ní méjì nísìnyẹn á sọ pé kọ́ wọn lẹ́kọ̀ọ́ bọ̀ wọn kọ́ náà sọ pé méjì ni èmi lè ní méjì ní káwọn lẹ́yọ̀ kan ni kò sí jà ń bẹ̀ àlùmùhímù kí ni tá a fẹ́ gbọ́ yé ṣé gbà tán náà wọ́n gbà ń tàwọn pé yọ̀ kan ni sáwọn náà sọ fún ẹ pé òkè òtún àbá ti wá gbà pé yọ̀ kan ni o tó pé ó ti di èmi dẹ̀ ń tró challenge ẹ máa wo àwọn ọmọ Shia wọ́n máa ń rò pé àwọn smart ẹ̀ dẹ̀ sí nǹkan kan ẹ̀yin lẹ́dọ̀gọ̀ jù ẹ̀yin gángan ní dẹ̀dẹ̀wù rẹ̀ tí bàbá Felix bá ń pe dẹ̀dẹ̀wù rẹ̀ ẹ̀yin gángan ní dẹ̀dẹ̀wù rẹ̀ torí tẹ̀ bá rí bẹ́ẹ̀ ni ẹ̀ ní máa rò bóyá smart kẹfẹ́ máa fọpọlọ àwọn èèyàn ṣeré wẹ́ẹ́ ṣáà lè máa fọpọlọ àwọn dẹ̀dẹ̀wù rẹ̀ bíi tiyín ṣeré náà bọ̀ kìí ṣe bíi tiwa. mo sọ àwọn ọ̀rọ̀ kan kalẹ̀ ó yẹ kó o yanjú ẹ̀ ó ń ṣe bí kò gbọ́ ni nà ó máa ṣe bí kò gbọ́ rìwáyà kan sọ pé Abubakar pé ó lọ bá mọ́mọ́ Ali ibi tó sùn sí ní Mákà ìkan sọ pé Abubakar kírun lẹ́yìn Sálímù mo challenge pọ̀ nbẹ̀ tí mo tró tó rí kankan dáhùn dì sí báyìí ṣáwa wá gọ̀ ni ìbéèrè ni pé ó dẹ̀ tún sọ ó ní pé gbogbo ibi táwọn sàlàfíà bá ti ń jáde tán bá ti ń parọ́ mọ́ yín gbogbo ẹ̀ ló fẹ́ mọ́ wá debunk ó yẹ kó lè debunk tí mo sọ yìí ó dẹ̀ gbọ́ òwúrọ̀ àdàbà ṣe bíi pé kíní kan ò gbọ́ pé òun sùn ní àbíbò náà ìwà tí mo ń sọ kò sùn irọ́ ló ń pa tó ti yé ń sìn ó yẹ dáadáa mọ̀ pé àsúmọ́ra ju kan kọ́lọ́kù sànù wa ni. now ìbéèrè ń bẹ̀ ní mi bí ẹ pé nínú rìwáyà ẹ̀ ń bo ni gangan náà ti sọ òun sọ pé ntẹ́yìn ń gbọ́yé ntẹ́ ń gbọ́yé báwo èèyàn mélòó ló bá yín gbọ́yé. bó ní mi rìwáyà yẹn ti sọ pé Abubakar kọ́ ló rìnrìn àjò pẹ̀lú ànábì abéèrè ẹ̀ tí ì dáhùn yẹn. rìwáyà eléyìí tó sọ pé Abubakar tí Mùdírù sọ pé méjì nìkan ló wà Mọ́kà ìkan ló wà Mọ̀dínà ìwọ náà sọ̀rọ̀ lórí ìkejì náà èyí tó ló wà Mọ́kà ìwọ lẹ fẹ́ dì mú Mùdírù tó wá ní méjì tí ń bẹ lọ́wọ́ yín nìyẹn àwa kò ti rìwáyà bíi 5 ọ̀tọ̀ọ̀tọ̀ amúyí tó jẹ́ mutafakun alayhi kan wá hadith kan tó jẹ́ mutafakun alayhi amúwá fún yín tó jẹ́ kó yé wa pa Abubakar gangan lórí ìrìn àjò pẹ̀lú ànábì tọ́lé ajé kó yé wa pa fẹ́ ra ọ láti èsè tànábì fún pé tí èsè tàbúbákìrì fún Abubakar ni Abdulwasiu gbákejì rẹ̀ sọ fún wa pé kò túmọ̀ sí pọ́lá ni kéèyàn rìnrìn àjò báwọn bàbá wọn tán dẹ̀ fẹ́ deny Abubakar lọ́lá yẹn báwọn ṣe ń sọ ti wọn nù but alhamdulilayi ọ̀rọ̀ wọn méjèèjì contradict ara wọn Tolihat mọ̀ pé ọlá ni torí ẹ̀ lòun náà ṣe wò ó pé káwọn pọ̀n sẹ́yìn àwọn tí wọ́n deny Abubakar nírìn àjò yẹn but Abubakar gan àwọn tí wọ́n já àwọn fámìlì ẹ̀yìn sí àwọn bàbá yín gangan ṣé wọ́n deny Abubakar wọ́n gbà pé òun ni but wọ́n deny ọlá yẹn mọ́ lára ní táwọn ṣe nìyẹn ìyẹn mo ṣe ní ṣe tí wọ́n wá ń dìfẹ́ǹdì yín sí ó ṣe déédéé àkídà yín kò ṣe náà kò ṣe torí pé táwọn bàbá tí yín gan bìlífù kọ́ lélẹ̀ àwọn àáfàá yín àwọn kùndàrú tán wá da ẹ̀sìn rú tí wọ́n kó bá gbogbo orú ẹ̀yin tẹ́lẹ̀ ń ṣe tàṣà yóò sìn ohun tí wọ́n bìlífù tán kọ́lẹ̀ nu tíra àwọn kọ́lẹ̀ yín ń tẹ̀lé yìí fáìn wọ́n lè kọ́ tán ká tún sọ̀sọ́kùsọ lé lórí àyìn òkè yín ò tuntun sí wa bọ́ńtà fẹ́ sọ ni pé sọ́jà ọkọ̀ gbà pé òun ni níta ọkọ̀ nídìí ń fi wa nìyẹn gbogbo sọkúsọ náà bá a lè so mọ́ lẹ́yìn wàhálà ayé tiwọn nìyẹn yóò kan àwa mọ́ bọ̀ sánsá àkọ́kọ́ fi rinlẹ̀ mọ́ àkọ́rọ̀ rẹ̀ pé òun ni khalas níta fẹ́ bí ẹ nìyẹn bó wá pọ̀ sẹ́yìn Mùdírù sí bíi tòótọ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ èmi wá ń béèrè lọ́wọ́ ò wá jáde kó sọ̀rọ̀ ó yẹ kó sọ̀rọ̀ náà àwọn rìwáyà tó l'Abubakar lórí ìrìn àjò ẹ̀bùn láyé fẹ́ ṣe eléyìí tó lóye ànábì ti lọ Abubakar wà ní sáré ní Mọ́kà tí ọ̀gá yín
Kamalul Haidari máa mọ̀ rán ẹ létí ṣe bó mọ ẹnu tẹ̀ mọ́rọ̀ dáadáa èmi náà mọ̀ rán ẹ létí kó má bàa gbàgbé. Kamalul Haidari ó náà kó tiẹ̀ gẹ́gẹ́ bí Mudiru ṣe gbọ́ yé bọ̀ kò complete àdìsí yẹn nínú Musnad Imam Ahmad èmi wá complete ẹ̀ wá kọ́mẹ́ǹtì lórí ẹ̀ ó kọ́mẹ́ǹtì wá ní ọ̀nà ẹ̀yìn tá a gbọ́ yé ń tẹ́ máa gbọ́ yé báwo. ọbẹ̀ change topic. ẹ gbọ́ wọn kò séèyàn tó change topic mẹ́ lọ́wọ́ o ń tà ń fà gangan tí wọ́n lò wá dá sí according ń tà ń fà tó bí sẹ́yọ̀ kan ni àbí méjì ni wọn ibi orí ń tà wà gangan ni pé sábùbákìrì lórí ìrìn àjò àbò ńkọ́ alhamdulillah Mudiru tanazala wọ́n yí síbòmí ọ̀tọ̀ níbi tán sọ tẹ́lẹ̀ ó yẹ kí wọn náà bá wa kọ́mẹ́ǹtì lórí ọ̀rọ̀ wọn yẹn náà ṣé báyìí sọ yẹn náà ni pé ilá tẹ́ ń sùúrù pé kìí ṣe ọ̀rọ̀ ànábì lọ́lọ́run sọ rárá pé ọ̀rọ̀ Felix Nola ni ó yẹ kó jáde kó sọ̀rọ̀ lórí yẹn náà torí pé yẹn gangan ni issue tó dá wàhálà alẹ́ gangan ìwọ wá skip bẹ̀ yẹn torí wọn náà mọ̀ pé yẹn náà àkọ́kọ́ náà kùrọ̀fàtì nìyẹn kéèyàn sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn jáde bò ó skip ẹ̀ toró ò ní lè sọ pé n tán sọ yẹn ò dáa kó o bá lè ráwọn dẹ̀dẹ̀ rẹ̀ tán bẹ lẹ́yìn bàbá kó o lè rí wọn kó ò ní lè sọ yẹn jáde pé no claim wọn ń bí kìí sáré gba ànábì àwọn mùsùlùmí lọ́lọ́run bá wí ń bí tẹ́gbẹ́ wọn mùsùlùmí yẹn náà lọ́dọ̀ ti yín o ẹ̀yin Shia ẹ̀ bá wa yí sí nǹkan mi o ní muskila pẹ̀lú yín bọ̀ ó yẹ kó tiẹ̀ kọ́kọ́ jáde pé no àwọn sàábé náà sì ní àyà yín bá wí ń bí so definitely gbogbo àyà tẹ kóòtù yẹn pátá ọ̀rọ̀ ànábì ní sọ bẹ́ẹ̀ ni àyè bẹ́ẹ̀ kọ́ bọ̀n tí bàbá sọ nípa àyà yẹn gangan fún rẹ̀ mahalu niza ìpìlẹ̀ gangan nìyẹn in tó kọ́kọ́ dágbọ́n ariwo yéèyé lọ́tún yéè lọ́sì nìyẹn bàbá padà wá kú òun bẹ́ẹ̀ ìyẹn ó yẹ kó sọ̀rọ̀ lórí ìyẹn náà ṣé bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ Felix of Nola lọ́lọ́run sọ ń bẹ́ẹ̀ Tolihat àwọn dáhùn o sórí gbogbo géèmù tá a play sẹ́yìn yẹn àwọn èèyàn ò lọ mọ́ ó hà ní ó bọ̀rọ̀ mọ́ sápò ń bi tá a bá yanjú á yanjú ẹ̀ tán so ó wá ní tí wọ́n wá sọ ń tẹ̀ ń fà ní pé rìwáyà ẹyọ kan ni àwọn kan ní méjì ni òkè àti wá yanjú ẹ̀ àgbà pé ẹyọ kan ni kí nìyẹn wá kọ́ wá ń sìn wá níyẹn ń jó yé wá ń sìn pé Abubakar kọ́ ló rìnrìn àjò pẹ̀lú ànábì àwa ń bi ẹnu rìwáyà yẹn ń bolówó à ń bẹ̀ kó nǹkan ló rìnrìn àjò yẹn wá ní tẹ̀yìn ọlọ́pọlọ ń gbọ́ yé ọpọlọ tẹ́jà àbí téèyàn inú ìbéèrè tèmi wá ni pé masjidu Kuba yẹn gangan ṣé líka ànábì tó débẹ̀ náà ti kọ́ ọ́ lẹ̀ ni àbí ńgbà tá ànábì débẹ̀ tán ní Sálímù kírun fún àwọn sàábé ń bẹ̀ gbogbo ọ̀rọ̀ tó wà ń bẹ̀ yẹn ò dàrú mọ́ yín lójú tẹ́ bá mọ̀ pé ẹ̀rí ẹ lọ síbi eléyìí tó jẹ́ muhkam tó clear ẹ wá lọ ń lọ́mọ́ mùtàṣábì káàkiri bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ nísìn àwọn nǹkan méjì ló fẹ́ rú wa lójú ń bẹ̀ yẹn sìn wọ́n ló ń kírun fún Abubakar àwọn ògbà Abubakar òun àtànábì dẹ̀ ló jọ rin tá pẹ̀lú tá a mọ̀ tó clear tí ẹ̀rí sì wálé lórí wọ́n tún wá ló ń kírun fún Abubakar kí ni ìmọ̀ fẹ́ dàrú mọ́ wa lójú wọ́n tún wá ní fi masjid Kuba masjid Kuba sì rè wọ́n àti ìkọ́ká ànábì tó débẹ̀ èwo làwọn àṣẹ báyìí ń bẹ̀ ń sìn wọ́n dàbí pé lèyí kò fẹ́ yé wa dáadáa o tí ò bá yí ẹ fílẹ̀ náà èwo làbùlẹ̀ mọ́ lọ́rọ́ lọ́rùn ok ìkan tó wá là ànábì ti jáde already nínú Musnad Imam Ahmad pé wá lọ Abubakar wá lọ bá Imam Ali wá ní kó tètè lépa bá ìyẹn ń kọ́ ẹ̀sọ̀ yẹn náà lẹ̀ bó lẹ́yìn fẹ́ ṣe méjèèjì ti dàrú mọ́ yín lójú bọ́ ilé tó clear ń kọ́ ní tí ó dà wá láàmú Abubakar ni àbó ń kọ́ ẹ máa fi yẹn máa fi rú àwọn èèyàn lójú o fẹ́ máa fi kó wa mọ́ra irọ́ o so tó bá ti dúró tó ń insist lórí ọ̀rọ̀ yẹn a máa jọ wà ń bẹ̀ o bọ̀rọ̀ mú ọ̀rọ̀ yẹn wá tó o bá mú wá àwọn dẹ̀dẹ̀ rẹ̀ ló lè tẹ̀lé ẹ lórí ẹ̀ wọ́n mọ̀ pé ìgbà tó yẹ pé àwọn náà tẹ́lẹ̀ wọn òkú mọ̀ kankan wọ́n tutù gan ju omi inú àmù lọ ọmọ tútù ni wọ́n tó náà lọ́mọ tútù orí kìlẹ̀ àwọn ni ọmọ tútù làwọn yẹn wọ́n lè tẹ̀lé ẹ̀ bọ̀ àmọ́ làwọn mùsùlùmí lójú pé eléyìí ìrújú lásán ló kàn ṣe kí ni wọ́n ní kò sí ẹ̀rí kankan tí wọ́n ní. wá ṣe the last lecture tó ṣe yẹn lára nǹkan tó sọ náà nìkan tí a play tẹ ẹ̀gbọ́n yìí. ẹ gbọ́. àkọ́kọ́ náà ó ní òun challenge mi kí n fún òun láàfáà kan nínú àwọn àfáà àná nínú àwọn àfáà àwọn alùsùnà tàbí àwọn àfáà tó sì wà lásìkò yìí tí wọ́n sọ wípé Abubakar o kò sínú kòtò pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam
nígbà tí ànábì ṣe hijira lọ sí ìlú Madina ó ní fún láàfáà kan kò bá jẹ́nu àwọn àfa àwọn àsàlàfíà ara wọn náà ni ẹ dákun mélòó láàfà àsàlàfíà tó wà lágbàáyé. ẹ gbọ́ ìsọkúsọ náà dandan ẹ gbọ́ rọ́ọ̀sì mélòó láàfà àsàlàfíà tó wà lágbàáyé ẹ gbọ́ jákujáku wàhálà dé ẹ gbọ́ ẹni tó lé aṣọ mélòó láàfà àsàlàfíà tó wà lágbàáyé bí àfà Shia wa ni àbẹ́ẹ̀ rí wàhálà báyìí sìn mọ̀ ká gbogbo àwọn ẹni síwájú wa kó sọ páfà Shia ni wọ́n ẹlẹ́nu tiẹ̀ mélòó láàfà àsàlàfíà lágbàáyé àbẹ́ẹ̀ rí wàhálà báyìí wàhálà wa lu yìí o ok inú mélòó tí ò mélòó yẹn náà sọ́nà àyí tá ti kú tán gbogbo wọn tá dàgbà yẹn náà kódà kẹ́ ẹ sọ pé wọ́n ń sàyà sàlàfíà ẹ tiẹ̀ mú wá ẹjẹ́ agbọ́sọkúsọ ẹnu yín yẹn ká gbọ́ látẹnu tiwọn náà à lè gbọ́ ẹ kílèmù gbogbo wọn ẹ sọ pé wọ́n ń sàfà sàlàfíà wọ́n ń sàfà alùsùnà àlìjàmá àti gbọ́ ṣé Shia ni wọ́n ẹgbẹ̀yìn náà ò lè gbà pé Shia ni wọ́n náà sàṣàyíra ni wọ́n àti gbọ́ àṣàyíra ni wọ́n ó yá ẹ mú wá fún wọn nú ọ̀rọ̀ wọn tán lábùbákírì kọ́ lórí ìrìn àjò pẹ̀lú ànábì ìyẹn ló kàn wá náà ẹ máa wò ó mo fẹ́ fi kẹ́ ẹ mọ báwọn Shia bọ́n ṣe rí mo fẹ́ fi kẹ́ ẹ mọ̀ wọ́n lẹ́ni Tolihat gangan fún rẹ̀ kẹ́ ẹ mọ wéètì ẹ̀ nínú mọ̀ mo fẹ́ jẹ́ kẹ́ ẹ rí nínú ọ̀rọ̀ rẹ̀ kò nídìí kẹ́ ṣẹ́ni àwọn bá sọ pé bẹ́ẹ̀ nìyí ṣe rí rèé àwọn dẹ̀dẹ̀ òrẹ̀ yẹn wọ́n lè jáde kán ní ẹnu rẹ̀ kọ́ mọ bàyàn jẹ́ náà ni àbájẹ́ bó ṣe rí náà láti fẹ́ sọ fún yín nínú ọ̀rọ̀ rẹ̀ náà láti mú. nílá àfa àwọn sàlàfíà tó wà lágbàáyé ìyẹn àkọ́kọ́ oníkọ̀ọ́bá tó jẹ́nu àwọn àfa àṣàyírọ̀ tí ó jẹ́ ọ̀kan náà àwọn ẹ̀yà wa ahlu sunna oníká fún un láàfáà kan tó sọ wípé Abubakar kọ́ ló wà ní òkòtò pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam lẹ́yìn gbàtà ti proof ẹ̀ tán pẹ̀lú Sahih Bukhari ó tún wá ní ìdí àfáà mi láì ní gba àsìkò ara wa. ẹ gbọ́ o ó ní lẹ́yìn ìgbà táwọn ti prove ẹ̀ tán pẹ̀lú Sahihul Bukhari subhanallah ẹ̀wọ̀n ẹ̀yà mi ní Islam ṣé Tolihat ó prove gangan ní Sahihul Bukhari ẹ sọ fún prove tó mú wá fún mi ìwọ tó kì í ṣe sàlàfíà gan tó bá gbọ́ wa tó ń gbọ́ wa lọ́wọ́ àbí tí wàá padà gbọ́ wa kàn fún mi ní prove ẹyọ kan tí Tolihat mú wá nínú Sahihul Bukhari ṣebí tó wá defend náà ni pé àdìríwáyà kan ni kì í ṣe méjì tó wá defend nìyẹn náà prove tó wá mú wá dà tó sọ pé Abubakar kọ́ ló ní ìrìn àjò yẹn èmi wá ń fún ẹ ní proof fi nafsil kitab nínú tírà yẹn gàgàgàgà nù Sahihul Bukhari wal hadithu fi Muslim aidan mo fún ẹ ládìísì nínú Sahihul Bukhari àti Muslim tó jẹ́ kó yé wa pa Abubakar àtànábì náà jọ rìnrìn àjò yẹn ó jáde kó sọ yẹn náà ó wá nẹ́yìn mú proof wá nù Sahihul Bukhari ṣé ìtẹ́ ń lọ́pọ̀ mọ́ra wọn àbí èyí tó sọ fún wa gbàgàdà báyìí pé Abubakar kọ́ ló rìnrìn àjò Abdullahi ibn Uraykit ni ó mú wà náà ó dẹ̀ nígbà tẹ́ ti mú ẹ́ proof wa máa ṣe àti máa fọpọlọ àwọn èèyàn ta káìtì nìyẹn o so ìwọ tọ́lọ̀ bá ṣàánú tó gbọ́ súnà yìí ó kú oríire o torí pé ṣe rí ìránì gangan fún rẹ̀ bóyá mo ti sọnú ọ̀rọ̀ rí ìwọ tó bá ti gbọ́ ìwọ tó bá ti gbọ́ ìránì gangan fún rẹ̀ tẹ́ ń wò yẹn àwọn onísúfí àwọn ni wọ́n gbà bọ̀dẹ̀ táwọn Shia fi padà dominate ìránì tẹ́ ń wò yẹn gangan fún rẹ̀ tẹ́ ẹ̀ bá ti gbọ́ tẹ́lẹ̀ ẹ tètè gbọ́ báyìí sìn àwọn onísúfí mi ò mọ̀ bóyá ọba ẹlẹ́ẹ̀kẹ́ ló kan bóyá bíi 10th century sẹ́yìn ọba tó jẹ́ ń gbà yẹn ṣe 10 náà ni ọba yẹn bóyá Abdulaziz àbí kìíní kan náà ń porúkọ rẹ̀ mi ò rántí orúkọ rẹ̀ mọ́ bóyá ọmọ rẹ̀ dẹ̀ Abdulaziz ni ọba yẹn onísúfí ọ̀ràn ni so ti yẹn sìn onísúfí ni nígbà tó ń lọ tó padà wá kú tó fọmọ rẹ̀ lẹ̀ sórí oyè yẹn ọmọ rẹ̀ yẹn ló padà gbàrò orí burúkú ló jẹ́ káwọn àwọn Shia yẹn ló jẹ́ ká padà rírò rí yẹn gbé wọnú Iran báyìí torí bó ti yẹ pé wọ́n ti nìzáò ti ń wà náà wọ́n ń gbà wọ́n ń lọ wọ́n bọ̀ ó padà wá ṣe kínni ó ẹ̀ǹdì sọ́wọ́ àwọn mùsùlùmí kó tó di pé àwọn Shia tún padà ṣe kínni wọ́n tún ẹni yẹn tún padà ó embrace ìròrí burúkú yẹn òun ló jẹ́ ká padà rẹ́sẹ̀ walẹ̀ sí Iran tán wà tó ti yẹn sìn so kí la fi lọ́bẹ̀ náà ni pé gbogbo àwọn ìrújú àti ìròrí burúkú náà mú wáyìí kò séèyàn tó máa jẹjà àwọn onísúfí náà lọ torí pé àwọn tẹ́lẹ̀ náà bí ká lè máa tẹnu mọ́ ìlhàmù kìnìkan ọ̀rọ̀ ẹ̀kọ́ wọn àwọn áfítà ẹ̀ so torí ẹ̀ ló fi fàá tẹ́ pé gbogbo àwọn nǹkan míì tí mi ò bá kàn jálù nù wọn yóò kàn máa tẹ́ bàṣubàṣu náà ni torí pé kò ní knowledge ní field yẹn ọ ti wà frustrated pẹ̀lú àwọn alùsùnà alìjàmáà torí ẹ̀ náà ti wọ́n gbé àánú ọmọ fagídí katíà yìí náà ni o torí ẹ̀ náà sì máa jálù bó wọn kàn máa sá máa sọ̀sọ́kùsọ ni mùjárọ̀dù pọ̀ náà sáà ti ń rí tírẹ̀sì díẹ̀díẹ̀ kà báyìí àgbọ́ yìí náà máa ń gbọ́ tí àwọn èyí gbàgbọ́ yé
àgbọ́yí sódì náà wọ́n máa ń gbọ́ kọ́lọ̀ ọba Allah subhanahu wa ta'ala kó bá wa ṣàánú wọn eléyìí ò ń ṣe ebu bọ̀tẹ́ bá wo bí Islam ṣe ń lọ nílẹ̀ Yorùbá ń ṣàárì pé ilẹ̀ fẹ́ gbàbọ̀dé fún wa pẹ̀lẹ́sìn wa ẹ fẹ́ gbé tàṣà yóò ìwọlé bóyá torí owó àbí tó pẹ̀ láìmọ̀ kan ẹ sọ fún mi proof tó mú wá dànù Sahih Bukhari sí èmi mo fún yín ní proof pa nàbì lórí ìrìn àjò yẹn lọ wo báàbù hijrati nàbì sallallahu alayhi wa sallam wa ashabi lọ wo tó bá máa ka àdìsí bóyá ẹlẹ́kẹta ẹlẹ́kẹni ẹlẹ́karùn-ún wàá rí ọkọ mú ìtàn ìrìn àjò yẹn wá straight ni tó dẹ̀ gùn tààrà nínú Sahih Bukhari wá lọ wá ka rìwáyà wá ka ìtàn yẹn fún wa kó sọ fún wa pé kò sí ń bẹ̀ náà ok ẹ̀yin tẹ́ wọ́n ń prove pé Abdullahi ibn Uraykitu ni ẹ múnú tíra tẹ́ ti kà wá mo sì ń challenge yín dì sí mo ń challenge mudir mo ń challenge gbogbo àwọn tí wọ́n jáde tí wọ́n láwọn ń defend mudir lórí ọ̀rọ̀ yẹn pé Abdullahi ibn Uraykitu ni anibun Bakri inú tíra tẹ́ ti kà ẹ gbé jáde sáyé ẹ járí torí pé ẹ̀yin ò sí ní sí ní hálù kẹ́ẹ̀kan máa fọpọlọ máa wá sọ̀tàn fún wa láì ní proof tẹ́ fẹ́ fi proof ara yín ta ni mélòó lára yín gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ jáde pé ẹlẹ́fẹ́ máa sọ̀tàn fún wa mélòó lára yín sí ní ipò yẹn ìtàn tẹ́ ẹ fẹ́ sọ fún wa ibì kan lẹ́sà ti kà ẹ sọ nú tíra tẹ́ ti kà fáyé náà tán sọ pé Abdullahi ibn Uraykitu ibn Bakri bẹ́ẹ̀ ṣe sọ yẹn gbogbo ẹ bá pé ń búnú Zaid kò kàn mí ẹ sọ fún wa inú tíra tẹ́ ti kà á tán sọ pé Abdullahi ibn Uraykitu òun ló wà nínú Garu Thawr pẹ̀lú Anabi sallallahu alayhi wa sallam ẹ sáàbọ̀rọ̀ mọ́ ní ẹ̀rí kẹ́ẹ̀kan mọ́ fọpọlọ sọ fún wa lásán ẹ múnú tíra tẹ́ ti kàwọ́ ẹja gbọ́ mo ti ń challenge gbogbo yín báyìí sí o inú tíra tẹ́ ti kà tó sọ fún wa pé Abdullahi ibn Uraykitu òun ló ń bẹ́nu Garu Thawr pẹ̀lú Anabi mo fẹ́ kẹ́ ẹ múnú ìtàn yẹn wá kódà ìtàn tó kàn sáà tiẹ̀ sọ pé Abdullahi ibn Uraykitu wọ́n jọ rìnrìn àjò pẹ̀lú Anabi ẹ mú ìtàn ẹ mú tíra tẹ́ ti kà yẹn jáde ẹja rí nísìnyí àbòsí àti rọ́tẹ̀ ń pa máa clear sáyé Sàlàfí yóò nídìí àwọn àìdì nǹkan kan á nídìí àti àìdì rọ èbí wọ́n sáà nítàn ó níwèé tó gbára lé náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Mudiru sọ sẹ́yìn pé tíra táwọn gbára lé kìí ṣe tíra Shia kán sọ tíra yẹn fún wa kán ka ààyè ibi tí wọ́n ti kà á Abdullahi ibn Uraykitu òun nìkan ló rìnrìn àjò yẹn pẹ̀lú Ànábì kò sábù bá kiri ń bẹ̀ kán sọ nù tàn yẹn fún wa ká gbọ́ náà àṣírí irọ́ tí gbogbo àwọn èèyàn ń pa ń sìn ó máa clear sí gbogbo yín bọ̀ máa dálíkà àwọn alábòsí tán ti wò pé àṣàn Sàlàfíà aláànígbà fún wọn sẹ́ pé àwọn òwúlẹ̀ wà áfítà ẹ̀sìn o géèmù náà wọ́n sọ̀rọ̀ ẹ̀sìn táwa gbogbo bá a ti ranjú mú yìí sìn àwọn rò pé bóyá a fi ń play géèmù ni wọn mọ̀ pé à ń gbìyànjú àti yanjú ọ̀rọ̀ ẹ̀sìn kalẹ̀ fáwọn ọmọ wa àtàwọn àrọ́mọdọ́mọ tiwa ni àti fún gbogbo wọn tọ́lọ́ ó bá lò ní sábàbí dáadáa fún un táwa ń fọ́ àníyẹn kì í ṣe pé àwọn bá yín play géèmù bọ̀ àwọn rí kíní yẹn ní géèmù tiwọn torí ẹ̀ ló fà á tẹ́ fi rí mi inú wọn tí ó lọ gbé ọ̀rọ̀ Shia tó máa gbé sórí péjì òun gá gbà tá a bá béèrè dáadáa pé ìròrí Shia báyìí ṣé wọn náà gbà òun gá gbà pé ọ̀rọ̀ òṣì lélẹ̀ ìkọjá ààyè lélẹ̀ eléyìí ò sínú ẹ̀sìn wa rárá òun náà gbà bọ̀ ó lọ gbé ọ̀rọ̀ àwọn ọmọ Shia yẹn wá láti fẹ́ fi kàńtà Sàlàfíà irọ́ dẹ̀ ni kò síbẹ̀ yẹn fẹ́ fi rọ́ kàńtà òdodo kò lè lọ so inú tíra tẹ́ ti kà mú challenge gbogbo yín tó sọ pé Abdullahi ibn Uraykitu ni ẹ jáde ìwọ náà fún tiẹ̀ náà Tolihat ta ló ń bẹ́ ń bẹ̀ pẹ̀lú Ànábì sallallahu alayhi wa sallam tó bá yẹ pa Abubakar kọ́ bí wọ́n ṣe ń claim so ẹni tó wà ń bẹ̀ fún ajé káyé gbọ́ challenge mi rèé o ẹni tó wà ń bẹ̀ gangan tí èsì Abubakar yẹn sọ fún ayé jẹ́ ká gbọ́ àwọn tí wọ́n bá gọ̀ lẹ́ máa mọ̀ kó mọ́ra kìí ṣe irú tiwa táwọn èèyàn bá mọ bẹ́ẹ̀ máa ń digest ọ̀rọ̀ ẹ lè máa kó wọn mọ́ kẹ́ máa kó wọn papá mọ́ra kẹ́ wọn dà wọ́n sákóló yín gbọ́n bí tiwa kọ́ o. àkọ́kọ́ fún un ẹ máa gbọ́. òun náà ni àáfàá tí mo fẹ́ kẹ́ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ wọn yìí. ẹ máa gbọ́ o ẹ gbọ́ ìbéèrè o bí tẹ́ ẹ ti máa rí báwọn Shia bẹ́ẹ̀ ti máa mọ̀ báyìí daft tó nìyẹn o ẹ máa wòran o ẹgbọ́n tẹ́ nìyí sọ o ẹgbọ́n tábù Sufyan sọ o àwọn àáfàá látàná kó tó dé ní ẹ dákun ńgbà táwọn àáfàá àtàná wà ńlẹ̀ fún ìwọ tó bá lẹ́rìí tó jingiri tó tẹ́rìí ẹ̀ òun náà mọ̀ pé òun ò lẹ́rìí lórí ní tí ń sọ yìí ó kàn ṣe yàmàyàmà lásán ni tó bá lẹ́rìí tó jingiri dáadáa níbi tí mùsùlùmí máa ń kọ́kọ́ lọ wàá kọ́kọ́ lọ sọ́hùn ẹ wo táwọn èèyàn bá ń sọ̀sọ́kúsọ pa Sàlàfíà tá a bá jáde
èmi ò kọ́kọ́ lọ màá kọ́kọ́ sun yín mọ́sàlẹ̀ lọ́hùn yanyan náà ṣé sàlẹ̀ ni àbókè ìsàlẹ̀ ni òkè làwa wà ń sìn àbọ̀ǹdẹ̀ náà wà lókè àwa wà ń sàlẹ̀ whatever yìí tó bá wọlé jẹ́nu méjèèjì màá kọ́ sun yín lọ sí sàlẹ̀ lọ́hùn náà nínú táwa ń sọ pé bó ṣe rí rèé kí ni tá ànábì sọ lórí ẹ̀ àwọn kan fẹ́ gbọ́ náà kí ni táwọn sàábì ànábì gan sọ lórí ẹ̀ a fẹ́ gbọ́ náà kí ni táwọn tán tẹ̀lé wọn àwọn àmọ́ á ṣẹ̀ṣẹ̀ wá lísìtì ẹ̀ wá ìfúndò èmi ètò ẹ̀ sábà fẹ́ dárúkọ àwọn àfáwà táwọn à ń tòsí ń bímọ sí mi ì láìkì ni mo dárúkọ wọn n tó sì fà á ni pé ọlá ìgbà tèmi àti Tolihat àyètá ti wà á kò dáadáa ń gbà yẹn ó lè ní àwọn àfáà kan ṣàbòsí ṣé báwọn ni àwọn àtàwọn ọmọ Shia kan náà àwọn ọmọ onísúfì kan náà èèyàn bí adé agbo àǹkó tó náà lọ kírètì kínní kan gbà gúrùpù kan gbà kan tó lòun fẹ́ mọ fi frustrate sàlàfíà ní irọ́ lásán ló ń pa yìí gbàtí gbogbo àti wà á kò ń gbà yẹn wọ́n máa ní gbogbo nǹkan sí yẹn ọ̀dọ̀ Ibnu Taymiyyah ni ọ̀dọ̀ Ibnu kínní kan ni olùkẹ́ tó bá rí bẹ́ẹ̀ yẹn mo wulẹ̀ tiẹ̀ nídìí àti kóòtù Ibnu Taymiyyah fún ẹ mọ́ ó ti parí ó tàbí ò tán mi ò kóòtù Ibnu Taymiyyah mọ́ ṣèbí Ibnu Taymiyyah ló dáwọ́ sàlàfíà lẹ́mi wulẹ̀ tiẹ̀ nídìí tíra gbàtí èbí tóun náà sọ òun náà kọ́pì ẹ̀ òun náà ń gbọ́ láti ibìkan náà ni òun náà dẹ̀ tún ṣe àwọn gbìyànjú míì sí tiẹ̀ náà látara ìmọ̀ tó kọ́ bọ̀ ṣé ń bẹ́nu pé Ibnu Taymiyyah ni gangan ló ń kàn déédéé fi níyẹn lélẹ̀ tí èsè tó wà nù ẹ̀rí ni èmi náà wulẹ̀ lọ́bẹ̀ ẹ mọ́ mo fẹ́ lọ sókè ẹ wá wo títọ́ lé abẹ́ ṣe ń sìn o wọ́n ní ó máa wọn àfáà tó gbádùn àfẹ́ ẹ̀sìn wa lórí tá à ń dráàgì lọ́wọ́ yìí ẹ wá wo ẹ wo ẹ̀sìn títọ́ lé àfi rẹ̀ ṣe ó rò pé gbogbo alágọ̀ ẹ wo ẹ̀sìn tó fi rẹ̀ ṣe Tolihat wa lọ mú ọ̀rọ̀ ẹni tá à ń sọ pé ní tá à ń sọ ò kọ̀rẹ́ẹ̀tì lọ́wọ́lọ́wọ́ wa tó yẹ pé yẹn gangan là ń bá wọn fà lọ́wọ́ tóun náà wá gbẹ́nu sí tó ń ṣe bígbà tóun nífẹ̀ẹ́ àwa mùsùlùmí táwọn bọ̀ọ̀lì yẹn táwọn ò mọ̀ pé ń roko sápò ara tiwọn ni ọ̀rọ̀ ẹni yẹn tá à ń bá dírágì pé ń tẹ́ sọ yìí ẹ̀ lásìwájú lórí ẹ̀ òun náà ló tún wá mú wá tó lẹ́ lóun fẹ́ fi ṣẹ̀rí àbẹ́ rí wàhálà báyìí tálágọ̀ báyìí sìn àwọn náà ni àáfàá wa àbẹ́ rí wàhálà bàbá wa àáfàá wọn bàbá wọn ọlọ́lá wọn olùkọ́ wọn Muhammad Abibullah Adam Mudirul Markaz ọlọ́pàá kó bá a ṣe àlékún ẹ̀mí nínú fún wo bí Tolihat ṣe dáàpì tó wàhálà báyìí sìn a ní kó lọ mẹ́rin wá kó tí ó ní Mudirul Markaz wọn ni àáfàá wọn ọlọ́lá wọn kìnìkan wọn àbẹ́ rí wàhálà báyìí sìn ẹ̀rí nǹkan gbogbo ohun tó sọ yẹn gbogbo sífàtì yẹn pátápátá irọ́ lásán ni o irọ́ lásán ni o òun náà mọ̀ pé gbogbo tóun fi ń qualify wọn yẹn ó kàn ń sọ̀rọ̀ yẹn kí gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ mọ lẹ́yìn wọn kẹ́yìn lè gọ́ sí lọ́wọ́ ni kẹ́yìn náà di Shia ẹ̀sìn oníkálukú bá ṣe ṣẹ̀ṣẹ̀ ẹ̀ ni ó ṣe bọ́ lọ́hùn bẹ̀ náà wàá jẹ́ ká àjẹ́ ọmọ iye yín ọ̀nà burúkú ni àwọn ọ̀nà eléyìí o tẹ́ bá ti ń tọ́ àmọ́ takò yín lórí ẹ̀ káwọn èèyàn mọ̀ bá gbàtàn jẹ. àlékún àlàáfíà kí ọlọ́ba kó bá a ṣe fún wọn. ẹ̀rẹ́ di títọ́ yá mú wá. àlékún agbára okun ara kí ọlọ́ba kó bá a ṣe fún wọn. àlùbáríkà níbi ọ̀nà máa ti àwọn ará ilé rẹ̀ gbogbo nǹkan tó ti ń da nínú nǹkan wọn ọlọ́run má bà á jẹ́ èyí tó kù díẹ̀ káàtó kí ọlọ́ba kó bá a tún gbogbo ẹ̀ ṣe àlùbáríkà níbi ọ̀nà máa ti àwọn ará ilé rẹ̀. àlùfáà àkọ́kọ́ tọ́jú ọ̀kan náà àwọn àfáà àṣà irọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sí máa ń sọ tójú ọ̀kan náà àwọn àfáà alùsùnà tó gbé Mudirul Markaz wọn kì í sàfáà Shia àkọ́tù àfáà ẹlẹ́hà ṣe gbọ́ o ẹ wo àbòsí o ẹ wo Tolihat alábòsí o according to àfáà ẹlẹ́hà kí ni bìlífù tiẹ̀ ẹ wo o bá ṣe máa ń play ọpọlọ àwọn èèyàn nìyẹn o but àwọn tí wọ́n gọ̀ àwọn àbẹ́hàn tẹ́sìn òye kò lè yé wọn gbogbo géèmù tí Tolihat ń play yẹn kò lè yé àwọn rárá èèyàn tí nǹkan bá yé dáadáa ló ti máa wò ó pé eléyìí ó kàn fọpọlọ àwọn èèyàn ṣeré ni ẹ gbọ́ o ó nítorí pé Mudiru ó láfa àṣàyíra ni wọ́n ó tún láfa alùsùnà wà ti gbọ́ ẹ gbọ́ àfa Mudiru tá ń sọ pé kò sí ní já alùsùnà ńjọ́ kínní àná ó tún láfa alùsùnà ó tún fẹ́ ra súnà fún Mudiru ńtúláàsì mo ti gbọ́ àfa alùsùnà ẹ máa gbọ́ sí o ó nítorí pé wọ́n yìí ṣe àfáà Shia bẹ́ẹ̀ ni àyè bẹ́ẹ̀ kọ́ òun gbà lọ́dọ̀ tiẹ̀ pé wọ́n yìí ṣàfáà Shia so àwa náà tí ì rí wọn kán ti wọnú tàṣà Yorùbá ti ìròrí wọn náà ṣe kí ni wọ́n spread fún wa khalas ó clear àbí ó clear ẹ wá gbọ́ èèyàn ọmọ ìyá mi nínú Islam ó wá ní according to bí
according to báwo ó ṣe máa sọ pé according to kò nídìí kó díbọ́ fún wa náà ìwọ náà mọ̀ pé wọ́n ń ṣàfà Ṣíà ó gbà bó gbà tó bá gbà pé wọ́n ń ṣàfà Ṣíà ìwọ wá ní according to bí kinní kan ó wá fẹ́ gbé ẹrù yẹn kúrò lórí ara tiẹ̀ bí Ṣíà ṣe máa ń ṣe nìyẹn torọ́mọ̀ tóun náà bá sọ àwọn ọ̀rọ̀ kan sìn ń là ń sọ Felix of Nola ṣé bí Mudiru ṣe sọ ṣé bó ṣe rí nìyẹn wọ́n náà jáde wá bá alájà masala yẹn so ṣé rí gbogbo àwọn irú ìròrí táwọn Ikhwani tá ń gbé wá nìyẹn pé ibi tá a bá ti jọ gírì ká jọ gírì ńbẹ ibi tá a bá ti jọ gírì ká ra excuse ara wa ńbẹ yẹn ṣé wá rí ti Ṣíà ò lè excuse yín kẹ́ ẹ lọ free kẹ́ ẹ wá gba tòun ní ó máa gbà Ṣíà ò lè juwọ́lẹ̀ fún yín torí pé ṣe ìtọ́ni ti ọ̀rẹ́dì díẹ̀ mi tí wọ́n pa àbí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó bá wa sí ẹ̀mí wọn tí ò bá rí bẹ́ẹ̀ ni Kamalul Haidari tó jẹ́ ọ̀gá wọn tó àríbi tí í sí pé kì í ṣàfà wọn a máa sọ̀rọ̀ yóò máa sọ àwọn ọ̀rọ̀ ńgbà mi bá ẹ̀dẹ̀ máa wò ó pé Masha Allah èèyàn tán ẹ̀ẹ́dẹ̀ tún padà rí ńgbà mi pé bàbá yìí pẹ̀lú bí wọn náà ṣe mọ òdodo yìí ó dẹ̀ ń ṣe yàmàyàmà báyìí ó clear bí so kí la fẹ́ clear bí ni pé gbé gẹ́gẹ́ bí ájìmùrọ̀nù kọ́ wọn èyí ṣàfà sí àwọn èyí ṣàfà sí àsọ́bẹ̀ fún ajá gbọ́ má ṣe lọ míyàn kan lọ́rùn. ẹnìbọ̀ tí ẹ bá ti ṣe Ṣíà alùsùnà náà nìyẹn àtàṣà ìrọ̀ ni o àti màtòròdíyà ni o àti kìnnìkan ni o ahadùsùnà ni gbogbo wọn. a sọ pé nínú tírà yín pọ́n láwọn ará ilé ànábì pé wọ́n sọ pé gbogbo àwọn èèyàn rí okùn ẹgbọ́ o torí ẹ̀ ni o ẹ̀ rí i pé irọ́ náà ń pamọ́ ará ilé ànábì ń bẹ̀ yẹn sìn ánìkan náà ará ilé ànábì sọ pé gbogbo àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn pátápátá ó ń sì náà ni wọ́n ọmọ àlè ni wọ́n àyàfọ́n tó bá jẹ́ Ṣíà àwọn nìkan nísìnyí o ti dìwọ́ náà ti deny Mudiru pé wọ́n yìí ṣe Ṣíà àbí ṣé tí rìwáyà yín sọ yẹn ó dórí tiwọn náà àbí ò dórí wọn èmi ò mọ ó kù sí yín lọ́wọ́ tó bá ti sọ pé wọ́n yìí ṣàfà Ṣíà tí wọ́n náà dẹ́ gbà bẹ́ẹ̀ má máa fi style máa sọ pé according to bí according to kọ́ sọ ohun tó fẹ́ sọ direct. lórí ìdí eléyìí àáfà kẹtìmọ̀ kọ́kọ́ bẹ́ẹ̀ fún àáfà Abu Sufyan láti fi accept challenge ẹ̀ òun náà ni bàbá wa Muhammad Habibullah Adam Al-Ilori Mudiru Markaz kí ọlọ́ba kó jẹ́ ká rí wọn pẹ́. ẹ̀wọ̀n ẹ̀yà mi nù Islam ẹjọ́ ṣé ti Ṣíà tí Tolihat fẹ́ ṣe yìí so make sense wallahi alazim kò make sense àtọ̀ rárá báyìí ni mò ń sọ o ẹni pé mo tún fọlọ́run búra kò make sense rárá. wọ́n sọ pé Abdulrazak ìwọ ló jí tírà Muhammad Abdulrazak sì ní láéláé èmi kọ́ mo jí o lóòótọ́ òun ló jí bọ̀ ó sọ pé òun kọ́ lòun jí Muhammad wa sọ pé àwọn béèrè lọ́wọ́ Muhammad wa ni àlóhun ló jí sẹ́ Abdulrazak sọ pé òun kọ́ lòun jí àwọn wá ní Muhammad ta lẹ́lẹ́rìí ẹ̀ ó wá ní mo lẹ́lẹ́rìí kan àwọn béèrè pé ta lẹ́lẹ́rìí ẹ̀ ó wá l'Abdulrazak náà ni ẹni kọ́ mọ̀ wò pé Muhammad yìí ó rọ mi sápò gan o bẹ́ẹ̀ ni àbẹ́ ẹ̀kọ́ yá ẹni tó jí tirẹ̀ tó dì náà ipò nǹkan òun náà ló tún wá pè ní ẹlẹ́rìí kó tún máa jẹ́rìí again òun náà ló tún wá jẹ́rìí lé rẹ̀ lórí pé àbẹ́ẹ̀rí nǹkan báyìí sìn ìwà àgọ̀ kọ́ délé báyìí sìn ìwà àgọ̀ nìyẹn náà ńgbà téèyàn sọ̀rọ̀ kalẹ̀ táwọn àfáà sọ pé ntẹ́ni yìí sọ òrí bẹ́ẹ̀ àwọn ni òun mẹ́rin wá àwọn tán sọrú tí wọn náà wá ń tó wá ń bọ̀ tírẹ́sì pọ́ìntì ẹ̀ yìí ẹni tán wá ń takò pé ń tán sọ yìí bó ṣe rí kọ́ nìyẹn òun ló wá gbé wá olóòfẹ́ fi ṣẹ̀rí ẹ̀rí wàhálà báyìí sìn ẹ wò nǹkan báyìí ẹ wo bí Tolihat ṣe ń fọpọlọ rẹ̀ ṣeré tó rò pé gbogbo aná làwọn àdàbí hàn dẹ̀dẹ̀wù rẹ̀ ẹ̀rí wàhálà ṣé wá rí n tó rọra ṣe yẹn sìn àwọn dẹ̀dẹ̀wù rẹ̀ yẹn àwọn máa gọ́ straight ni kí mo sọ fún yín àwọn máa gọ́ straight ni pé Masha Allah ó tún sọ pé àfa àwa o àbó tún sọ fẹ́ni tá a gbá tiẹ̀ o ó tún sọ pé àfa ni pé kódà àfa alùsùnà ni kódà àfa kìnnìkan ni ṣe rí sìfáàtì yẹn wà sọfáàtì tó fún bàbá yẹn làwọn máa wà áfítà ṣé ohun tó ṣe yẹn sì sọ wá make sense wallahi kò make sense rárá ẹni tó sọ̀rọ̀ tá a sọ pé ń tá sọ kọ̀rẹ́tì àwọn ni olọ mẹ́rin ẹni tó sọrú tẹ́ǹjọ́ ń sọ yìí wá ẹni tó wá sọ̀rọ̀ tá à ń takò náà ló tún wá mọ́rọ̀ wọn wá olófẹ́ fi ṣẹ̀rí ẹ̀rí wàhálà ń sí báyìí ìgbà tí ò bá ti ṣẹ́rí mọ́ kí ló kù kátàkátà. mo fẹ́ kí ẹ jẹ́ ká gbọ́ ohun tí Mudiru Markaz sọ ǹjẹ́
bàbá wa Mudirul Markaz ẹ dákun ta ló wà nínú kòtò pẹ̀lú ànábì ǹjẹ́ Abubakar ló wà nínú kòtò pẹ̀lú ànábì ni àbí kìí ṣe Abubakar bàbá wa tafaddalu ayyakumullah. ẹ gbọ́. Abubakar kọ́ ló wà nínú kòtò. ẹ gbọ́. pẹ̀lú àná. wọ́n ní kó lọ mú ẹ̀rí wá ẹ wá play audio Mudiru àbẹ́ rí nǹkan báyìí sí ẹ tún máa rí o ẹ tún rí mi o ẹ tún máa rí mi o tẹ́ fi mọ̀ bọ́n yé draft tó ẹ máa rí mi tó tún máa mú wá. ọ̀dẹ̀ tó ṣe ń sọ o Abubakar kọ́ ló wà nínú kòtò pẹ̀lú ànábì ọ̀dẹ̀ tó ṣe ń sọ o. àbáwá yìí tẹ́ lọ bí Abubakar pẹ̀lú ànábì kọ́ ló wà nínú kòtò. Abubakar kọ́. Abubakar kọ́. Rìwáyà tí ó wá lórí ẹ̀. Rìwáyà tó wá lórí ẹ̀. mo fẹ́ kẹ́ ẹ dé ọ̀rọ̀ Mudiru dáadáa o rìwáyà tó wá lórí ẹ̀ ẹ gbọ́ o. nínú hadith. nínú hadith. méjì ni. méjì ni. Mudiru ní méjì ní gbọ́ sí lóòótọ́ ni ṣé rìwáyà méjì ló wá lórí ẹ̀ Tolihat. rí pé Ọlọ́run ló mú ẹ tó jó tún play gbogbo bíbá ẹ ṣé rìwáyà méjì ló wá lórí hijira ànábì bó ṣe rìnrìn àjò láti Mọ́kà lọ sí Mọ̀dínà àbẹ́ rí nǹkan báyìí sí àwọn rìwáyà tèmi kóòtì fún ẹ yẹn bó lọ ti fẹ́ ṣe sí báyìí sí ìwọ tó ń wẹ́rìí ṣe sùúrù má tún fún yín lẹ́rìí lẹ́ni mo ti kóòtì ẹ̀ fún yín mo kóòtì bí àdìsí 5 ọ̀tọ̀ọ̀tọ̀ má tún wá tún fún yín má tún bá yín tún play padà inshallah ta'ala kọ́lọ̀ ọba Allah subhanahu wa ta'ala kó ṣe rọrùn sọ á sọ pé àníbà yín fọpọlọ sọ̀rọ̀ ẹgbẹ́ o wọ́n ní méjì ni. ìkan Abubakar ti wà Mẹdínà. ìkan ní Abubakar ti wà ní Mẹdínà. wọ́n ní rìwáyà kan sọ pé Abubakar ti wà Mẹdínà ọ̀tọ̀ọ̀tọ̀ ìyẹn ni títọ́lé àrùn yín mọ́ báyìí sí ẹ wá gbọ́. ìkan yóò sí Mẹdínà. ìkan yóò sí Mẹdínà. ó wà Mẹ́kà. ó wà Mẹ́kà Tolihat ò ṣe dì ó yẹ kó discuss eléyìí náà pọ̀ mọ́rọ̀ ẹ̀ ìkan tí ló wà Mẹdínà yẹn ló ń rẹ yín mọ́ sí kò dẹ̀ sọ fún wa pé kò rìnrìn àjò pẹ̀lú ànábì bẹ́ẹ̀ ni àbẹ̀ kọ́ kò sọ pé Abubakar ti wà Mẹdínà ká ànábì tó débẹ̀ n tó ń sọ kọ́ tẹ́yẹ́ rìwáyà sọ kọ́ òun o bọ́ńtẹ́yìn gbọ́ yé nú ẹ̀nu rìwáyà yẹn ò sọ pé tó Abubakar ti wà Mẹdínà o ká ànábì tó débẹ̀ n tó wà nù rìwáyà yẹn kọ́ nìyẹn bọ̀rí Mudiru òkè abáyé accept ẹ̀ wọ́n ní kan sọ pé ó ti wà Mẹdínà ká ànábì tó dé ẹlẹ́ẹ̀kejì wá sọ pé wà Mẹ́kà ọ̀ wá sọ̀rọ̀ lórí yẹn Mudiru tún wá ní méjì tó ń bẹ lọ́dọ̀ wa nù ẹ̀yọ́ ẹ̀yà mi nù Islam ṣé méjì ni eléyìí tán sọ pé ló wà Mẹ́kà yẹn gangan níparí rìwáyà yẹn ó sọ fún apá Abubakar àtànábì náà jọ wà nù Garu South ṣèbá àfihàn wa àbá àfihàn wa khalas so ìwọ tó bá fẹ́ ka ìtàn yìí dáadáa lẹ́yìn challenges tá a ti challenge gbogbo yín ìwọ tó bá ń bẹ pẹ̀lú mi náà sì tó jẹ́ ọmọ Mudir tó wá wò pé o fẹ́ defend wọn mò ń challenge wọn náà báyìí sí ibi tẹ́ ẹ bá ti kà á tó sọ pé Abubakar kọ́ ló wà ń bẹ̀ tó l'Abdullahi ibn Uraykiti ni ẹ bá wa mú tírà àtàn yẹn wà náà kò bá jáde sí náà lẹ́ka ẹ mú wa tó bá yẹ pé ìwé ìtàn kan náà lẹ ti kà á ẹ gbé jáde ẹ já yé rí mo challenge ẹ tó bá ti gbé jáde táàgì péjì mi yìí ẹ gbé torí pé èmi ò kú ní parọ́ fún yín so ọkàn tèmi máa ń balẹ̀ tí n bá ti sọ̀rọ̀ kò sínú pé òun mi má tuntun tó fẹ́ gbé wá sórí tí o bá ti rí mú tírà yẹn wá nù tẹ́ ẹ ti kà á tó sọ pé Abubakar kọ́ ló ní ìrìn àjò àbí tó tiẹ̀ nárètì ìrìn àjò ànábì yẹn tó wá sọ pé Abdullahi ibn Uraykiti ló wà ń bẹ̀ tó bá ti mú wá ṣe fídíò kò bá àjọ díò náà ló ṣe kó convert ẹ̀ sí fídíò táàgì péjì mi kí n bẹ́ẹ̀ wò ó kí n gbọ́ ohun tó fẹ́ sọ mi ò mind kódà ẹ wò ó pé àwọn àlẹ́bù tí wá ju tiẹ̀ lọ ẹ jẹ́ àlọ́ ọmọ ft dáyé àṣírí yín máa tètè tú dáadáa náà ni ọmọ ibi tó bá wù yín ẹ lò ẹ táàgì péjì Islamic Discussions TV ẹ táàgì ẹ tó bá dẹ̀ jẹ́ pé Ibnul Athari TV náà ni tó jẹ́ backup page ẹ táàgì yẹn níwọ̀n ẹ táàgì inú méjèèjì bọ́ eléyìí lẹ lè táàgì tá a tètè rí yín dáadáa so tẹ bá rí i pé ẹ tún fẹ́ mọ slow ó fẹ́ mọ delay ẹ lè sẹ́ndì ẹ lè mẹ́sẹ̀gì ẹ dì mú nọ́mbà tó wà pẹ̀lú àkáǹtì kẹ wá fọwọ́dù fídíò tẹ ṣe yẹn fọwọ́dù ẹ síbẹ̀ inú tírà tẹ ti kà ẹ fi hàn ayé ẹjẹ́ agbọ́ kò lè àbí ìka inú tàkàn náà lẹ́sà ti kà ẹjẹ́ agbọ́. olówó àlọ́wọ́ yín.
èwo ni ká dì mú. èwo ni ká dì mú. ẹ̀yin ọmọ ẹ̀yà wa nínú Islam gbogbo alágbọ́n tí bàbá wa àfáà wa Mudirul Markaz kí ọlọ́ba kó bá sàlékún àlàáfíà fún wọn gbogbo alágbọ́n tí wọ́n sọ wọ́n ní kì í ṣe Abubakar ló wà ní òkòtò ọ̀rọ̀ Mudiru là ń sọ nígbà táwọn ẹbí ń ṣe ìjìra láti ìlú Mẹ́kà lọ sí ìlú Madina ọ̀rọ̀ parí àfáà Abu Sufyan al-Alma'i Mudirul Markaz àfáà wa Muhammad Habibullah Adam Al-Ilori wọ́n ní kì í ṣe Abubakar ló wà ní òkòtò pẹ̀lú ànábì wọ́n láwọn sì rìpíìtì ẹ̀. ṣé n tábù Sùfìyánù ṣé ẹni tá ní kókó tìǹù ẹ̀bẹ́ rí wàhálà báyìí ṣé ẹni tábù Sùfìyánù ní kókó tìrẹ ẹ̀ rí nǹkan ẹni tá à ń sọ pé n tá sọ ò dá àwọn gẹ́gẹ́ là ń bá wọn fà lọ́wọ́ pé n tẹ́ sọ yóò kọ̀rẹ́tì ṣe ó rọ̀ǹkì àwọn náà ló ṣẹ̀ṣẹ̀ wá mú wá náà làbá lùsùn ẹ̀ rí wàhálà báyìí ọ̀rọ̀ parí. so ọwọ́ tí ẹ gan ti bọ́ òòrùn àwọn àfọ àṣáájú kan tó ṣáájú yín sọ gbogbo sọkúsọ ṣẹjọ́ ń sọ yẹn àwọn àfọ àti yín gan tó ti ṣáájú mú kan wá nu wọn àti ẹ̀gbá mú kan wá gbogbo àyè náà tiẹ̀ ti sọ yẹn gan wádìí náà gbogbo wọn. wọn kì í ṣe ṣíà ṣùgbọ́n wọn kì í sọ̀tá àwọn ará ilé ànábì. ẹ gbọ́ nítorí dèrè yìí ọ̀rọ̀ ẹ̀ tá a gbọ́ sí ta mọ̀ sí Mudirul. tó bá dọ̀ láǹsìn tí Mudirul Markaz hadahullah tí wọ́n bá jáde ń sìn tán bá padà bẹ̀rẹ̀ sí ní máa yọgi fún ṣíà pé à ìsọkúsọ lélẹ́yìí tán sọ yìí ìsọkúsọ lélẹ́yìí tán sọ yìí ń tán sọ yìí ò dáa automatically náà máa dọ̀tá ara lé ànábì ẹ̀rẹ́ rí wàhálà báyìí tì automatically ni o náà máa dọ̀tá ara lé ànábì automatically mo sọ. Markaz ẹ̀tàn lásán ọ̀kan àwọn àfa alùsùn náà ló sọ̀rọ̀ wípé Abubakar kọ́ ló wà ní òkòtò. ẹ̀rí nu. ṣùgbọ́n Abu Sufyan wa ni sọ wípé tá a sọ fún wa pé Mudirul Markaz àfa ni èmi á sọ fún wa wípé èmi náà wá jọ pé Abu Sufyan al-Alma'i àtàwọn tó bá jọ tá a sọ fún wa pé Mudirul Markaz ṣe sàfà. ta ló wá sọ fún ẹ pé Mudirul Markaz náà ni ó mú wá nínú làákàyè ti tiẹ̀ ńgbà tèmi àti ẹjọ́ ń fa ọ̀rọ̀ ń sìn mo wá sọ pé nǹkan yìí ò rí bẹ́ẹ̀ ìwọ wá sọ pé ó rí bẹ́ẹ̀ mo wá ní kó lọ mẹ́rìí wá pé kò rí bẹ́ẹ̀ èmi tí mo wá ń dìnnà nǹkan yẹn mẹ́ lọ́wọ́ náà ló tún wá kó tì mí padà as evidence àbẹ́ rí wàhálà báyìí sí láti fi sọ́pọ́ọ̀tì ààrẹ èmi tiẹ̀ kọ́ ná èèyàn kan sọ̀sọ́kúsọ èmi ní jẹ́ni yìí sọ ò dáa ìwọ sọ pé n tó sọ dáa mo wá ní ó dáa fún mi ní púrúfù náà tá ṣáájú rẹ̀ sọ ìwọ náà tún wá lọ mọ́ ẹnìyẹn wá ìgé ìgbé tó ń rèé o orí pọ́rọ̀ ẹ̀ ó nídìí ká lọ yẹ̀ ẹ́ wò ká ṣe tẹ́sì fún ẹ díẹ̀. àwọn tí ò jẹ́ kẹ́ ẹ jẹ́lu wọ́n dàgbà náà nìyẹn. ẹ gbọ́ ó ní tí ò jẹ́ adélu àwọn dàgbà rè tọ́líà ṣìwọ́ gbà àfáà wo ló gbà fún nílùú wa ń bíbá tó gbà pàfà àfáà gidi rè àfáà tó lè decide fún inú ẹ̀sìn rè kò sàn án fọ́rí náà ni màrọ́jì mélòó lẹ ní Nàìjíríà àbí nǹkan ṣe ẹ̀ nìyẹn olùfẹ́ mọ fọpọlọ rẹ̀ ṣeré àwọn màrọ́jì tẹ máa sọra ní dòkú wájú wọn tó yẹ pé tá bá ti sọ báyìí no going back no question àì question wọn gan according to tó sọ fún wa bó ṣe sọ nìyẹn ò dẹ̀ lè deny yẹn mélòó lẹ ní Nàìjíríà mélòó lẹ nílẹ̀ Yorùbá erémọdé ẹ̀tàn lásán àwọn òkúrọ̀ bastard àwa ló máa tẹ ẹ̀ẹ́n tí òjèlú yín dàgbà náà nù ìwọ gbà fún Mudiru yẹn láfa tí náà wá ti sọ nísìnyí bó kàn tán ó kàn ta ayé kó ba lè fi yẹn fi kó àdán tán náà wọ́n tẹ̀lé wọn tán gbẹ́sìn yé ni àwa wá gọ̀. tí o bá ti lọ import àfa wá láti foreign country àwọn foreigner tẹ̀ bá ti rí àfa akẹ́kọ̀ọ́ jẹ́ èèyàn pupa aláwọ̀ pupa kó ní irun kó gùn wálẹ̀ ẹ̀ gbà yín láàfà. ẹ̀ gbà yín láàfà ìwọ ṣe dúró sí Nàìjíríà kí wọn náà mọ study tó ń study níbẹ̀ tó fi gbàrà ní lọ tán fi kó gbogbo kòrọ̀fáàtì tán kó sí ẹ lórí tán fi kó sí ẹ lórí ìwọ ṣe dúró sí Nàìjíríà àbí Nàìjíríà lé ẹni dámi lónà ṣebẹ́ sáà náà kọ̀ọ̀kan náà táwọn náà tàbí ọbíọ́ bí táwọn wọn píríṣì tàṣà yúrò ní Nàìjíríà mi báyìí ẹ wò ṣe jòkó tàn yẹn tó fi jẹ́ pọ̀ òun yẹn ló lọ àbó lẹ wá lọ sọ́hùn àbí èkó ohun tó ń kó bá yín nílùú yín àwòsùbìlà ohun tó kó bá nílùú wa tá a fi dàgbàsókè náà nìyẹn àìrẹ́spẹ̀tì ara wa àìpọ́n ara wa lé nǹkan tiwa àìpọ́nlé tó ń kó bá wa náà nìyẹn àfáà ń bẹ́ẹ̀ lù yín respect àwọn àfáà lù yín àbí kẹsẹ̀ mọ́ lọ import àwọn àfáà wa látòkè òkun tá a bá ti dárúkọ Ibnu Taymiyyah ká dárúkọ Ibnu Abdul Wahhab ká dárúkọ Ibnu Lusaymi ká dárúkọ Ibnu Baz
kádẹ́kọ̀ Al-Albani àti ìdárúkọ àfa. ṣé ń gbọ́n tó ń sọ. ṣùgbọ́n dákọ̀ àwọn bàbá Shia Adam bàbá Kamal al-Hadabi bàbá Lagbaji Mudirul Markaz Sheikh Abdullahi Berende àfa Muhibullah gbogbo àwọn àfa wa yìí tá a bá ń dárúkọ wọn àwọn èèyàn sà. ṣé ń gbọ́ o ṣèbẹ́ gbọ́n tó sọ ta ló ń bá a sọ gbogbo eléyìí tó ń sọ yìí tálẹ́ni tó bá a sọ gbogbo eléyìí tí ń sọ yìí sìn gbogbo àwọn yẹn sì ẹ́ ti rí i pé àwáwí lásán àsọdùn lásán ni kọ́lọ́n kó sọ wá ń bẹ̀ ẹ jẹ́ àmọ́ gbọ́dọ̀ rẹ̀ sùn. gẹ́gẹ́ bí fíkra gẹ́gẹ́ bí kájọ́ ti program sínú ọpọlọ yín tẹ̀ bá ti rí fọ́rínà àfà fọ́rínà inú yín èdùn ẹ̀mọ̀ ya nínú Islam ẹ jẹ́ kí wá fún yín ní fọ́rínà kan kí nù rẹ̀ bá dùn. ẹ gbọ́ o. bismillah àfà fọ́rínà tafaddalu. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Subhanallah. Ẹ̀rí irú ròǹborùn ẹ tún wá wo ẹni tí Tolihat tún gbé wá tó tún fẹ́ fi ṣẹ̀rí ẹlẹ́ẹ̀kejì o Ahmadu Abdul Tohir àbí kí náà ń pè Mahir àbẹ́ẹ̀rí wàhálà eléyìí tó yẹ pé kùndàrú pò kí ayé àtọ̀run ni Ahmadu tẹ̀ ń wò yìí ó kàn já gbàlagbà lásán ni tẹ bá mọ ìsọkúsọ màá pìlẹ̀ ẹyọ kan fún wa torí ẹ ṣẹ́rí lè tí Tolihat ṣe yìí nísìn ṣe ti rí o Ahmadu Abdul kìnnì kan Tohir àbí kìnnì kan náà ń pè ẹ jẹ́ ń gbé sójú mi bíbá ìkẹlẹ̀ rí wọn dáadáa ẹ ti rí ń sìn ó clear àbí ó clear òun ló fẹ́ play fún wa pé òun náà gbà pé màá wá jẹ́ mọ́rú èèyàn tó play yẹn kẹ́ ẹ fi mọ́rú èèyàn tí Shia jẹ́ ẹ fi mọ̀ pé torí pé èèyàn gidi àwọn Yorùbá ní ẹgbẹ́ ẹyẹ lẹ́yẹ ń wọ́tọ̀ tó bá yẹ pé èèyàn gidi tó yẹ pé ẹ̀sìn tó tọ́ náà ń ṣe tó yẹ pé ń tán ṣe yẹn ó ṣe kí ni ó rìlì ń tòótọ́ tó sì jẹ́ pẹ́sìn gidi ni kí ló dé tán níra àwọn àfáàre àwọn àfáà gidi tí wọ́n ti lọ tán ṣe nírí kankan mention tíra wọn. ṣèbọn sẹnu fofofofofofo ńgbà tó fẹ́ mọ sọ fún wa pé rìwáyà kan ẹyọ kan ni kì í ṣe méjì ó yẹ kókó yẹn náà wá nu tíra ń sin náà kárí hàn tán ṣáájú wọn sọ ẹ wá ẹni tó lọ ń gbé wá. إخوتي وأحبائي أنا المستشار أحمد عبد المهير تحياتي القلبية لحضراتكم بعد أن كتبت مقالي الخاص بأن أبا بكر الصديق رضي الله عنه لم يكن مع رسول الله صلى الله عليه وسلم في الغار حال هجرته من مكة إلى المدينة. onígbà tó ń kọ mọ̀kọ́lù òun nípa pé Abubakar kọ́ ló rìnrìn àjò pẹ̀lú Ànábì nígbà tó ṣe hijira lọ sí ìlú Madina. ẹgbọ́n tó sọ o ẹwẹ́ ni tí Tolihat lọ mú wá tó fi ń ṣẹ̀rí ṣe tí Abu Sufyan ń béèrè lọ́wọ́ rẹ̀ sáà tó ní ó mú wá rí wọn náà wò fáwọn èèyàn pátipàti èèyàn náà dandan ló wá mú wá definitely ìwọ gan fún rẹ náà ò sanmọ́ náà nìyẹn dẹ̀ ìtumọ̀ rẹ nìyẹn torí pé tó bá sanmọ́ náà wàá ráwọn àfáà gidi tọ́ka sí bọ́ ò rí àbẹ́ẹ̀rí nǹkan báyìí. ودللت على ذلك بفيديو قبل هذا من واقع الأحاديث النبوية الأحاديث التي سردها البخاري ومسلم. أنا لم أكن أعلم في الحقيقة لم أكن أعلم أن الإخوة الشيعة يقولون هذا. سأقول لكم الآن من القرآن إثبات بأن أبا بكر الصديق لم يكن مع رسول الله صلى الله عليه وسلم في الغار. ẹ máa gbọ́ òun bí táwọn èèyàn wá ti ń kó fáírọ́ọ̀sì náà rèé o ogun àtà ti ń kó fáírọ́ọ̀sì tá ń kó rèé o gbogbo àwọn ọmọkọ láti àwọn ìrọ̀ àwọn rọ́bìṣì tí wọ́n bá kọ sórí kínní tí wọ́n bá kọ sórí nẹ́ẹ̀tì làwọn èèyàn wá lọ ń kojú bọ̀ tán ká o àbẹ́ẹ̀ rí nǹkan báyìí. من القرآن الذي أمرنا الله جميعا أن نتدبره فقال أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها. ẹ̀yọ́ ya nínú Islam gbogbo alágbọ́n tí àáfàá tí a play fídíò wọ̀nyí gbogbo alágbọ́n tí wọ́n sọ àáfàá yé sàáfàá Shia. gbogbo akọ́lá gbọ́ o. ẹ máa tó bá ń polo láwà ní kò dé fìlà ìyẹn ò dé támì o ó sì lè má ní irùngbà kò dé támì àáfàá ni ìwọ́n tó bá gbá láàfàá ìwọ́n tó bá gbá láàfàá àkọ́kọ́ ni pé kì í ṣe Shia. Ahmad Abdulmahir kì í ṣe àáfàá rárá èèyàn jákujáku ni o ẹ̀yọ́ mọ̀ ìyá mi nínú Islam ẹ mọ̀ gbé wàhálà alùsùnà púpọ̀ wọ́n ṣe tí wọ́n pẹ́ ní ilé yẹn jákujáku so fẹ́ gbọ́ Ahmadu yẹn òun ló sọ pé ó ní Kùránì tá a gbé dání ìgbé kèsè Kùránì tó sì ń fọwọ́ gbà báyìí ó ní Kùránì khitmul ar pé Kùránì ó ní Kùránì pé kèsè Kùránì gangan lélẹ́yìí tá a mú dání ó ní kìtáàbù lórúkọ eléyìí
ó ní wọ́n wà nù kùránì tán Ọlọ́run bá sọ pé zikiru pé zikiru kìí ṣe pé òun pé gbogbo nǹkan tọ́lọ́run bá dá ní zikiru subhanallah ṣe amadu yìí sì sóun wá ní ó lè dàgbà ní ó dàgbà bọ̀ só ní qualification kéèyàn lè fẹ́ gbọ́rọ̀ ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ báyìí sìn ẹ tún máa gbọ́ nǹkan mi ẹ máa gbọ́ nǹkan mi tó sọ ẹ jẹ́ sáré play nǹkan mi fún yín kẹ́ ká tó mọ nìṣó ẹ rí i pé kò fẹ́ sí yàtọ̀ láàrin ẹni ìpẹ́ náà ṣíà náà wáyé tí ṣíà ò ṣe ní wọ́n àwọn èèyàn bíi tiwọn kó mọ fi ṣẹ̀rí torí ẹ̀ lẹ́ẹ̀fi rí i pé tá bá jáde tá bá ń takò ẹ̀yìn èèyàn pé ìròrí ṣíà ṣíà ẹ ṣe èèyàn gidi torí pé àwọn agan ò gbádùn tá bá dẹ̀ fẹ́ mẹ́rin hàn ní mẹ́rin èèyàn tó gbádùn wá ṣé wá rí tá bá mẹ́rin wá lọ́dọ̀ ẹni tó gbádùn gbà mí ìrújú náà máa fi ṣe kíni náà máa fi pa yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Imam Bukhari tán lọ ṣe kíni tán lọ ń lọ lọ́rùn yẹn sìn bó ti yẹ pé ọ̀tọ̀ ni tán ṣí àgán ní bìlífù nípa ẹ̀ bọ̀ ọ̀tọ̀ ni tóun wá tó wá ṣe àyọjú ràn sí ìsìn ó clear àbí ó clear ẹ wá gbọ́n tí Ahmadu Abdulmayir yẹn tó sọ ń bí. àbẹ́rẹ́ rí nǹkan báyìí ooo ń bọ̀. kọ́mẹ́lá ẹgbẹ́ bá mi ò sọ̀rọ̀ lórí. òun kọ́ ẹ dákun ẹ jẹ́ kí n sáré gbé ọ̀rọ̀ títí ṣé bí ló máa wà ṣá ó ṣe kókó kí n fún yín lọ́rọ̀ Ahmadu yẹn náà kó kàn wọ́n jẹ́ pé àkàn máa sọ̀rọ̀ tí ò ní ẹ̀rí ń táwa rí ń là ń ṣe kíni ń là ń sọ o so bọ̀ ẹ jẹ́ ká máa gbọ́rọ̀ Tolihat lọ náà ẹ jẹ́ ká máa gbọ́ ǹso so inshallah máa padà gbé wá síbẹ̀ kí a má máa fi waste time. àfihàn Kùránì ya subhanallah wípé kìí sàbúbákàrì ló wà ní òkòtò pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ dákun àáfàá tó sọ̀rọ̀ yìí ẹ má wò pé orí rẹ̀ pa ó ìmọ̀ ló débẹ̀ o. ìmọ̀ kọ́ o ìmọ̀ ṣe tọ́ni ni o. àwọn ilé ìkọjẹ tí máa fi àfọ́jú sí because òun free wọn kéèjì ẹ̀ sínú kéèjì wípé kọ́lá Ibn Taymiyyah kọ́lá Ibn Taymiyyah kọ́lá Ibn Abdul Wahhab kọ́lá Ibn Abdul Wahhab náà free wọ́n free làákàyè rẹ̀. ẹ gbọ́ o. kí ló lọ́wọ́ sọ kí lànà bí. èèyàn tó ń tako Kùránì tó pe ọ̀pọ̀lọpọ̀ sàábé tó náà sàábé oníkèfèrí ni wọ́n kò sọ direct bó ó sọ indirectly tí gbogbo wa náà máa jọ gbọ́ ń sìn òun ni àáfàá gidi tó gbádùn tán kéèjì ọpọlọ rẹ̀ sínú kéèjì lọ́dọ̀ Tolihat abẹ́ẹ̀rí gbà tó yẹ pé kankan náà ni wọ́n irú wọn tó wá ń kó wánu tó fi ń sẹ̀rí báyẹn sìn ẹ̀rí nǹkan. tọ èyí tó bá dá ní ọ̀rọ̀ Ibn Taymiyyah yóò mú èyí tí ò bá dá yóò sọ ọ́ nù. ẹ gbọ́ n ta n pè kí o ní freedom nìyẹn. èwo ni wọ́n wá gbà nú ọ̀rọ̀ Ibn Taymiyyah àbí tó bá máa mọ gbèrú jú wá nú ẹ̀ èwo ló gbà fún gbogbo wọn tó ń sọ yín sìn. ẹ ti gbọ́ àáfàá yìí kiri lẹ̀ wípé àwáwí Abubakar kọ́ ló wà nù kòtò pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà táwọn ẹbí ṣe jẹ́rọ láti lọ Mẹ́kà lọ sí ìlú Madina ní sọ́kí Abu Sufyan al-Alma'i challenge ẹ tí mo challenge mi mo ti accept challenge abẹ́ẹ̀rí kan báyìí accept challenge ẹ ó accept challenge pẹ̀lú rọ àti rújú ẹ̀rí nǹkan báyìí ẹ wá gbọ́n tí Ahmadu Abdulmahir yẹn tó sọ ẹ máa gbọ́. الفتوحات الإسلامية والاقتناع بها على أنها جهاد في سبيل الله إنما هو أحد صور الكفر بآيات الله عز وجل. الاقتناع بأن ما فعله أبو بكر الصديق وعمر بن الخطاب وعثمان ẹjẹ́ àtúngbọ́ dáadáa ná ó ní al-futuhatul islamiyya waliktina bi annaha min al-jihad fi sabilillah ní kufru àìníyà àìní àyíbá wo ló lu ọ̀rọ̀ yẹn ó ní islamic expansion tó ṣẹlẹ̀ tí gbogbo àwọn sọ̀hábà tí wọ́n jagun lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam tí wọ́n fi tún gba ìlú ìsìláàmù sí tó fi kan gbogbo àwọn náà lẹ̀ Yorùbá yìí ó sọ pé iṣẹ́ yẹn ń kọ́ o ó ní iṣẹ́ tàn sábẹ́ ṣe yẹn ó ní kìí ṣe tọlọ́hun o ẹ gbọ́ dáadáa. wa ahad sawar al-kufr bi ayati Allahi azza wa jalla. ó ní eléyìí àwòrán kan ni iṣẹ́ tàn sábẹ́ ṣe yẹn àti kí ọkàn tiẹ̀ náà kí wọ́n náà gbà pé islamic expansion ṣẹlẹ̀ látọwọ́ sábẹ́ ànábì o pé nǹkan yìí nínú àwọn àwòrán kan nínú àwòrán ìṣekèfèrí sí àyà àwọn àyà Ọlọ́run ọba ni. ṣe Ahmadu eléyìí ní Tolihat wa lọ ń gbé wá ó fi ń ṣẹ̀rí ẹ̀sìn fún wa ẹ̀rí wa láǹsìn. ẹ gbọ́ ó ní iṣẹ́ tí gbogbo àwọn khulafa tí wọ́n ṣe tí wọ́n gbà lù Islam káàkiri
látòrí Abubakar, Umar, Usman àti gbogbo àwọn ẹni ire táwọn náà ṣe kíni tí wọ́n jà síbi jà sọ́hun tí wọ́n gba ìlú lọ́wọ́ àwọn kèfèrí tí wọ́n gbà fún àwa mùsùlùmí. Ó sọ pé kíni o, ó ní ìṣe kèfèrí sí ọ̀rọ̀ Ọlọ́run ni, pé kì í ṣe pé kí ìwọ gan tún wá gbà pé jihadu fi sabilillah ní ìyẹn gan kèfèrí ni fún rẹ̀, pé wọ́n gan tún di kèfèrí. àbẹ́ẹ̀ rí wàhálà báyìí sìn, ẹ máa gbọ́n so. الاقتناع بأن ما فعله أبو بكر الصديق. ó ní al-iqtina' bima fa'ala Abubakar Siddiq, kọ́ kí wọn náà kó fọkàn balẹ̀, kínú ẹ̀ dùn, kọ́kàn ẹ̀ balẹ̀ kó gbà pé n ta Abubakar Siddiq tó ṣe yẹn. وعمر بن الخطاب. àti Umar ibn al-Khattab radiyallahu anhuma tóun náà ṣe yẹn. وعثمان بن عفان. àti tí Usman ibn Affan ṣe tí wọ́n gbógun tàwọn ọ̀tá Ọlọ́run tí wọ́n fi gbàlú lọ́wọ́ àwọn míì, pé kí wọn náà gbà pé n ta ṣe yẹn أنه pé nǹkan yẹn من الإسلام. nínú Islam ló wà. هذا يعني الكفر بآيات الله. ìtumọ̀ rẹ̀ ni pé yàn ṣe kèfèrí sí àyà Ọlọ́run nu, pé ìtumọ̀ rẹ̀ ni pé yàn ṣe kèfèrí sọ́lọ́run ọba nìyẹn, subhanallah. pé tó bá ilé gbà pé iṣẹ́ tọlọ́run ni Abubakar ṣe tó bá àwọn ọ̀tá Ọlọ́run jà, àwọn tí wọ́n fẹ́ gbà fọ́lọ́run mọ́ tó bá wọn jà tó fi dá wọn padà sínú Islam, àtàwọn ìlú tán jẹ́ àwọn ọ̀tá Ọlọ́run tí wọ́n gbà láyé Abubakar ni, láyé Umaru ni, láyé Usmanu ni, tí wọ́n wá dá padà sínú Islam, pé kò gbà pé nínú jihadu fi sabilillah pé irú eléyìí ìṣe kèfèrí sí àyà Ọlọ́run ọba ni. ìrẹ́ ọmọ ìyá mi nínú Islam, ẹ dákun, ṣé ọ̀rọ̀ lélẹ̀ lẹ́nu Ahmad ẹ̀gbọ́n nǹkan báyìí sìn, tọ́lé àwa lọ gbé wá fi ń sẹ̀rí, ẹ̀rí pé wọ́n bára wọn mu gan, tòmáṣì ni wọ́n. هؤلاء المجاهدون إنما هم الذين كفروا بآيات الله. ẹ gbọ́, ó ní haula'il mujahidun, gbogbo wọn táwa pè tí wọ́n jagun yìí pátápátá, gbogbo wọn sàábé táwọn náà participate inú ogun yìí, kò yọ mọ́ Àlí lẹ́ o, torí pé sàábé lòun náà òun náà ń bẹ láàrin wọn, àbí kò sí láàrin wọn gbà yẹn ni. ìwọ tó bá ní ò sí láàrin wọn pé ogun tán náà sàhábà jà lẹ́yìn ànábì tí wọ́n kógun bọ jà àwọn ọ̀tá Ọlọ́run láti lè fi ṣe kíni, láti lè fi gba àwọn ìlú kan fún Islam, tó bá ní Imam Àlí ò sí ń bẹ̀ mẹ́rí ẹ wá o. Imam Àlí náà wà ń bẹ, ogun sàhábà tán wà láyé náà participate tí wọ́n kún wọn lọ́wọ́ tí wọ́n fi jagun yìí o. ó sọ pé àwọn ẹni yìí àwọn ogun tí wọ́n jà yẹn pé gbogbo àwọn ẹni yìí pátápátá kèfèrí ni wọ́n. ẹ tún gbọ́. هؤلاء المجاهدون إنما هم الذين كفروا بآيات الله. ó ní gbogbo àwọn mujahidun pátápátá àwọn tí wọ́n ṣe kèfèrí sí àyà Ọlọ́run, àwọn àmì Ọlọ́run ni, fún àwọn àyà Ọlọ́run ni, ìyẹn ni pé wọ́n ṣe kèfèrí sí Kùránì, subhanallah. ṣé ẹni tí Tolihat mú wá rèé, ṣé ẹni kó ṣe déédéé pẹ̀lú Tolihat gan fún rẹ̀ àtàwọn bàbá wọn náà nínú Shia àtàná wọn wọ́n ṣe déédéé àbí ò ṣe déédéé? ẹ dákun, ta lẹ́rù kó yẹ kí Tolihat mú wá tí ò bá múru ẹni wá? ẹ máa gbọ́n so. المولى عز وجل يقول كلام وهم ينفذوا عكسه. ó ní Ọlọ́run mọ̀ sọ nǹkan mí náà sábẹ́ ń ṣe. ẹ dákun, ìròrí sí àkọ́ní fi rinlẹ̀ ẹ̀ sìn, kí ni tó fún yín ní kíní pé kò yẹ kọ́ mọ sí àmúrú èèyàn báyìí wá. لذلك ربنا سبحانه وتعالى بيقول إيه؟ وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم. يبقى الناس دي انقلبت على أعقابها. الناس من أول أبو بكر الصديق وأنت طالع دول انقلبوا على أعقابهم. ṣẹ́gbọ́ ẹ máa wo àwọn arìndìn àwọn ọ̀dẹ̀. Ọlọ́run ní pé ànábì sallallahu alaihi wasallam pé kìí ṣe kíni o, kìí ṣe bàbá ẹnì kọ̀ọ̀kan yín o, so ti yé ń sìn. so a sì ti ráwọn òjíṣẹ́ mi náà síwájú tiẹ̀ náà kó tó kóhun náà. ṣé tó bá kú àmọ́ tiẹ̀ pa ni, ṣé ẹ máa yíṣẹ́ padà ẹ̀ lẹ́ẹ̀ṣẹ̀ Islam mọ́ ni nítorí wọn bá sọnù o. bí àwọn Shia náà gẹ́lẹ́ bọ́n náà ṣe ń kílèmù lórí àyà yìí nìyẹn pé ìyẹn túmọ̀ sí pé àwọn sàábé ti di kèfèrí lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam. wọn náà lélẹ́yìn náà sọ yìí náà sí pé ìtumọ̀ rẹ̀ ni pé á jẹ́ pé gbogbo àwọn sàhábà yẹn min Abi Bakrin látòrí Abubakar radiyallahu anhu. Abubakar mudirul markaz, ṣé lóòótọ́ ni sẹ́yìn náà gba tí wọ́n ń sọ yìí? ẹ̀yin tẹ́ ń sọ̀pọ́tì wọn àti báwù bàbá náà, ṣé lóòótọ́ ni sẹ́yìn náà gbà pé Abubakar òun náà ti yíṣẹ́ padà lẹ́yìn ànábì, kìí ṣe mùsùlùmí mọ́? n tà ń kìlọ̀ fún yín pẹ̀lú tàṣà yóò nìyẹn. fáyẹn ni yìí o, ṣètọ́ni ń lò ní o, ìyẹn
Abdullahi Ahmadu yìí ṣètọ́ni lòun náà ni o tẹ bá rí àwọn ọ̀rọ̀ burúkú tó ń sọ ẹni yìí fúnra rẹ̀ ló ń takò pé kò sí ti ń jẹ́ azabul qabr kò sí ti ń jẹ́ pé yóò jìyà nù sáré ẹ máa wò dáadáa ẹ wo gbóhùn tó ń sọ yìí ẹ wo ń tà ń takò lára bàbá náà so ṣe rẹ́gí àbí ò ṣe rẹ́gí khalas ibi tẹ́ ẹ ti máa mọ ẹ wá wo Kundaru yìí tá à ń wò yín sí o ọmọ Misrọ ni o bẹ́ẹ̀ náà oníkan náà tán pé ní Ibrahim Adnan ọmọ Misrọ nìyẹn náà the same thing bó náà ti ya Kundaru kalẹ̀ náà rè àti ẹ̀fífẹ́ gbóhùn tiẹ̀ dáadáa mọ́ so ti yẹn sìn tẹ bá rí ìsọkúsọ àwọn ọ̀rọ̀ òṣì tí ọ̀gbẹ́ni jákujàku yìí tó ń sọ sí Kùránì Ọlọ́run gan fún rẹ̀ eléyìí ni tọ́lẹ́ wa ń gbé wá gbé kèké sàṣe síá kèé ṣe tébù alùsùnà sáà ni eléyìí lálùsùnà tani o máa mú ọ̀rọ̀ rẹ̀ wá kó fi ṣe rí àbẹ́ẹ̀rí wàhálà báyìí tó kò ní dáa ká mọ̀ múrù yẹn náà wá ni o kákan ra fi ṣe kí ni ká fi hàn yín kẹ́ lè mọ̀ pé àwọn tẹ̀ ń kó wá yẹn wọ́n yìí ṣe èèyàn gidi so kó tó wá di pé màá parí ẹ̀ mo kàn fẹ́ fi post kan tí wọ́n post mo fẹ́ fi hàn wá ó ṣe kókó kárí torí pé àwọn Shia wọ́n ní àwọn ẹ̀tànjẹ burúkú kan lẹ́yìn ọwọ́ wọ́n máa ń rò pé àwọn smart ni wọ́n dẹ̀ sí nǹkan kan rárá bó ṣe wà yẹn àwọn náà dọ́ọ̀lù jù so wọ́n máa mú àwọn kinní kan wọ́n máa post ẹ̀ ẹ wo post yìí tá a bá wò dáadáa ohun tó ń ṣe ń sìn nìyẹn ẹ dákun ọmọ ìyá mi nínú Islam tó bá yẹ pé èèyàn dá rẹ̀ lójú dáadáa ìwò làbílẹ̀ mọ́ post ẹ wo kọ́mẹ́ǹtì àwọn mélòó náà ń kọ́mẹ́ǹtì lórí prógráàmù tiwa káà náà máa gbé kọ́mẹ́ǹtì ká máa sọ ẹ̀ káàkiri ká ẹ̀wọ̀n táwọn èèyàn kọ́mẹ́ǹtì against mudir ẹ̀wọ̀n táwọn èèyàn kọ́mẹ́ǹtì against àtàn kọ́mẹ́ǹtì against lágbájá kò sí dábẹ́ fi yẹn ṣe náà ìyẹn á jẹ́ kí ni o àbẹ́rẹ́ rí nǹkan irọ́ lásán àwọn máa gbé kínní wa wọ́n lè post ẹ̀ sórí péjì wọn gbogbo wa náà máa rí i ká mọ́ gbàtàn jẹ pẹ̀lú gbogbo orú wọn post báyìí so ti yé ń sìn so tó bá yẹ pé lóòótọ́ táwọn ẹni ń kílèmù tó bá rí bẹ́ẹ̀ ni ó yẹ kó jáde náà ẹ̀rí ń sìn ẹni Yusuf ẹkún ṣe kínní kan Mustapha ó wá ní may Allah reward you more ó kọ́mẹ́ǹtì lórí ọ̀rọ̀ Tolihat ó highlight orúkọ rẹ̀ ó ní sà ó ní you have really helped this woman subhanallah ṣé àtọ́líà ó ẹ̀pù woman ṣe ẹ̀rí pé àwọn eléyìí gọ̀ọ̀gan ẹ̀rí pé àwọn àmọ́ kankan nú ọ̀rọ̀ ẹ̀sìn Tolihat ẹ̀pù woman àbí dẹ̀dẹ̀wù rẹ̀ Tolihat ẹ̀pù woman okay now ó ní Tolihat ṣe kí ni o ó help woman dáadáa àbẹ́ẹ̀rí nǹkan báyìí ó ti help wa láti lè mọ̀ pé kèfèrí làbúbákírì ó help wa láti mọ̀ pé mùnáfìkì làbúbákírì àti umaru bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀kọ́ ó help wa láti já mọ̀ pé gbogbo wọn oníjàmbá ni wọ́n lẹ́yìn ànábì ó ní from circles àbí kí ló kọ of lies pé irọ́ táwọn èèyàn ń pa from salafiya ẹ̀yàn ọmọ ìyá mi nínú Islam irọ́ wo là ń pa tá à ń pè yín kẹ́ wá dìfẹ́ǹdì àwọn èèyàn tẹ́ ń jà tẹ́ ẹ̀ lè jáde ó ní I'm happy ó nínú òun dùn dáadáa ó ní you are always using their books and scholars as reference òun lòwe wa àti scholar wa fún reference ẹ̀yàn ọmọ ìyá mi nínú Islam scholar wa wo ló lò ní reference ìwé wa wo ló lò ṣé tí Imam Bukhari sọ ṣé Imam Bukhari lábúbákírí òrìnrìn àjò pẹ̀lú anabi ni subhanallah ẹ àrí páwọn èèyàn gọ̀ dáadáa ṣebí tí bàbá yín náà táwọn náà ń kílèmù látijọ́ iná nìyẹn tàdé ń sọ fún wa pé nǹkan kílèmù yẹn ò ṣe kíni kò rí bẹ́ẹ̀ rárá ẹ dákun scholar wo ló wá ń lò so ti yẹn sìn ó wá ní because ẹ wà mọ̀ bí tọ́gbẹ́ni ń lọ ẹ mọ̀ bí títí ń bọ̀ ń sí o ó ní because they have made people hated Shia that no one will listen if you were quoting Shia scholars ó nítorí pé àwọn sàlàfíà ti máwọn èèyàn ṣe kíni hate Shia pé kò dẹ̀ sí èèyàn kankan tí ó ṣe kíni tó máa gbọ́ nígbà tán bá ń kóòtì àwọn àfáà Shia wọn ní gbọ́ ẹ mú wọn challenge àwọn Tolihat tán bá bí wọn dáa kán bọ́ta ká bẹ̀rẹ̀ sí ní máa wá kóòtì ọ̀rọ̀ àwọn àfáà wọn látòkè délẹ̀ bọ́dọ̀ mọ́ ṣọ́ọ̀tì ẹ̀ torí tó bá kóòtì ẹ̀ láàbọ̀ ó mọ Ibnul Athari máa bẹ́ẹ̀ wú jáde kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa wá kóòtì ọ̀rọ̀ àwọn àfáà wọn lórí àwọn ọ̀rọ̀ yẹn kí wọ́n fi ọ̀rọ̀ àwọn àfáà ti wálẹ̀ àwọn kọ́ná ó kàn ń lọ́rọ́ lọ́rùn ni kò ń ṣe tí Imam Bukhari sọ ló ń sọ fine ó clear àbí ó clear ṣé Ahmadu Abdul Mahir ń sìn ṣé àfáà súnà ni ẹ̀rí ń sin irú àwọn eléyìí wọn understanding kankan irú wọn náà máa ń sọ pé Allahumma kátàbà Sayyidun amúrù ń bobo ti rí ń jọ́ o àdọ́rọ̀ bá Sayyidun amúrọ̀
tọ́mọ ni ó yẹ mọ̀ sàmí àná mọ̀ sàmí torí wọn àmọ́ ẹ̀fà yàtọ̀ wọn àmọ́ ìyàtọ̀ ẹ̀fà sí èje ọ̀tọ̀ọ̀tọ̀ sí ni wọ́n tó ti yé sí àmọ́ ìyàtọ̀ láàrin 1 sí 2 irú àwọn eléyìí ni ó ní wọ́n ń lo tíra àwọn àfa sàlàfíà ẹ̀wọ̀n ẹ̀yà mi nínú Islam ṣé ìrújú tán mú wá yẹn ṣé ìyẹn nìtumọ̀ pé wọ́n ń lo tíra sàlàfíà láti fi kàńtà wa ṣáwa náà máa rírú ọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ àtakò ni Buhari pé rọ́nà ń pa rìwáyà tá a mú jáde yìí wọn ríbi jáde kán wá sọ pé bóyá ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ ó yẹ kán wá tako rìwáyà márààrún tí mo kóòtì fún wọn yẹn ohun tí mò ń retí ni ẹ̀bọ̀ mi ìrí kankan nu wọn tó lè jáde so ti wáyà sìn ó wá ní that is why they used to advise the gullibles about mudir pé àwọn tí nǹkan òye tí ojú wọn dúdú wọn advice wọn sí nípa mudir pé anytime the sheikh brings out fact tí wọ́n bá ti sòdodo ẹ dákun ọmọ ìyá mi nínú Islam òdodo dà tí wọ́n sọ tán lẹ́rìí mo tún wá ń challenge gbogbo yín lẹ́ẹ̀kan sí báyìí bí mo ṣe tún sọ̀rọ̀ yìí mo wá ń challenge yín ẹ lọ pé gbogbo ọ̀dà kátìrà tẹ bá nílẹ̀gbẹ́ àtàwọn pàráfíṣà àti gbogbo yìí tẹ bá ní tẹ mọ̀ pé àwọn jiná wọ́n dá ń tọ́ dáadáa nínú kéwú mo challenge wọn kí wọ́n jáde síta kí wọ́n wá mú ibì kan wá nínú tíra Sahih Bukhari àbí Muslim àbí nínú tíra nínú rìwáyà kan nínú àwọn ahadith tí ó sọ pé Abubakar kọ́ ló rìnrìn àjò gbọ́ bí mo ṣe sọ dáadáa o Abubakar kọ́ ló rìnrìn àjò lọ sí Madina pẹ̀lú ànábì mo ń challenge gbogbo yín gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ professor láàrin wọn tó yẹ pé lóòótọ́ lẹ mọ̀ pé ẹ nímọ̀ ẹ jáde wá defend wọn ọ̀kẹ́ ẹ jáde síta kẹ́ wá sọ fún wọn pé n tán sọ yìí kò rí bẹ́ẹ̀ a challenge yín torí pé ẹ sáà lè kàn máa fọpọlọ sọ̀rọ̀ lásán kẹ́ máa ṣe bí jágbọ́nlù ṣe máa ń ṣe yóò kàn máa sọ̀rọ̀ dálẹ̀ lásán láì nílẹ̀rí ẹ sàn ti Allahu Akbar gbàtàwọ̀ ògò tó tiẹ̀ tá bá ti ń ṣe fact tó bá máa sọ fact pẹ̀lẹ́rì ni òkàn ní máa sọ fẹ́nu lásán náà wọ́n ní ọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá ń sọ wọ́n ní Felix Nola ló ń bá wí a ní ká wá fún wa lẹ́rìí pé Felix Nola náà ń bá wí wọ́n ní alọ́mọ wo gọ́gù báwo ṣé gọ́gù ní ọ̀rọ̀ ẹ̀sìn àbẹ́ẹ̀rí wàhálà báyìí sí ni ṣé fáàtì náà nìyẹn gbogbo yín náà wá ń challenge gbogbo ẹ̀yin tẹ́ ẹ jáfa pátápátá ẹ bọ́ tẹ́ wá fi rinlẹ̀ fún wa nínú ìwé ìtàn tẹ́ ẹ ti kà á pé ilá tẹ́ǹsùrù pé Felix Nola ni ọlọ́run bá wí ń bẹ̀ a challenge gbogbo yín tó bá yẹ pé lóòótọ́ lẹ mọ̀ pé ààyè yín yẹn ààyè ìmọ̀ ni ẹ̀yin tẹ̀dẹ̀ ń kílèmù mọ̀ ẹ́ náà ẹ mọ̀ pé lóòótọ́ ẹ dára yín lójú pẹ̀lú mọ̀ yín tẹ́ ẹ sì gbà pé ń tán sọ yẹn òdo tẹ́ bá gbà pé irọ́ náà ń pa àní wàhálà ẹ sọ fáyé ẹjọ́ mọ̀ pé ohun tí bàbá sọ yìí mistake ni bọ̀tẹ́ ẹ bá jáde tẹ́ bá ń bọ̀ tírẹ́sì pọ́ìntì wọn bẹ́ẹ̀ a challenge yín ẹ bọ́ tẹ́ wá fún wa lẹ́rìí níbi tọ́lọ́ ọba tí wọ́n ti ní Felix Nola ni ọlọ́run ọba ń báwí nínú àyà yẹn tó yẹn ó jẹ́ ọ̀kan ẹlẹ́ẹ̀kejì nígbà tí wọ́n challenge yín níbi tí wọ́n ti sọ pé Abubakar kọ́ ló rìnrìn àjò yẹn pẹ̀lú ànábì pé Abdullahi ibùnú rẹ́kìtì ni ẹ wá sọ fún wa ẹ sọ nu tíra tẹ ti rí ẹ kà á fáyé ẹjọ́ gbọ́ àgbẹ̀ challenge tèmi máa ń nípa gan ẹ nílé withstand yẹ tẹ bá dẹ̀ mọ̀ pé tó bẹ̀ anybody tó bá ti tó bẹ̀ kó bọ́ ta kó wá ṣe kí ni kó wá dáhùn tí mò ń sọ yẹn. kọ́lọ́mù Allah subhanahu wa ta'ala kí ó sànù wa ó ní they will say he is using Shia books and even labelled him as Shia so àwọn tá à ń sọnù wọn náà máa ń lo tíra Shia fine àwọn nǹkan míì wà nínú tá à ń sọ tí òwúlẹ̀ tiẹ̀ sí nínú tíra Ahlus-Sunnah rárá so ti yé sìn so èyí tí wọ́n bá mú wá tán bá sọ ńgbà mi tàbá ní eléyìí èsì ara ọ̀rọ̀ tí wọ́n bá lọ ka tíra bí irú eléyìí tán lọ lọ́rùn yìí sìn a mọ̀ pé wọ́n kàn ń lọ lọ́rùn ni èyí tí tíra ń sọ kọ́ làwọn ń ṣe kí ni òun kọ́ náà ń sọ yẹn so nídìí eléyìí nífẹ̀ẹ́ kẹ́yìn èèyàn gbàtàn jẹ kí mo kàn á fẹ́ fààyàn ni pé ó post kínní yìí wọ́n post ẹ̀ sórí péjì wọn lẹ́ni tí wọ́n fi ń dára wọn nú dùn nípa pé àwọn ń ṣe kí ni àwọn ń rí improvement lórí dáwọ́ àárọ̀ táwọn jọ ń ṣe kí ni táwọn jọ ń ṣe fúnra wọn so ní muskila pẹ̀lú yín ẹjọ́ máa dára yín nú dùn báyẹn ẹni tọ́nà ọ̀bọ̀ ò bá dùn nú kó tó tún ó kàn tún lá ṣúgà sí iṣẹ́ mọ̀ pé jẹ̀díjẹ̀dí ni ó pa a mọ̀ pé àwọn tán bá gbádùn tẹ̀sìn yìí dáadáa wọn ò ní lè ṣe kí ni wọn ò ní lè tẹ̀lé ìròrí yín torí pé ìròrí tẹ bá máa mú wá ẹ bọ̀rọ̀ ní proof rìwáyà tẹ̀ ń gbé wá pẹ́ ọ̀kan ní méjì ni èmi ń sọ fún yín tí mo sì tún sọ kò sí nínú ẹ̀ pé Abubakar kọ́ ló rìnrìn àjò pẹ̀lú ànábì tó bá wà ń bẹ̀ ẹ wá sọ fún wa ń bi tẹ́ ti rí pé tó nínú rìwáyà ibi náà kọ́ sí pé Abubakar o kò rìnrìn àjò pẹ̀lú ànábì o ẹ kàn mú wá ń bẹ̀ ló bá parí kò sí ń bẹ̀ ọ̀tọ̀ ní tí rìwáyà ń sọ ọ̀tọ̀ níbi tẹ́ bá wa twist
rìwáyà yẹn lọ ó clear bí ìbéèrè nínú rìwáyà tẹ́ ń sọ pé ọ̀kan ní méjì nìyẹn òun náà ní pé ẹ wá sọ fáyé pé ìgbà wo ni wọ́n kọ́ masjidu Kuba ṣé lẹ́yìn ànábì kó tó dé Mọ̀dínà náà kọ́ ni àbí ńgbà tó débẹ̀ náà tó kọ́ masjidu Kuba tó wà nínú rìwáyà tẹ́ ń dì mọ́ yẹn. ẹlẹ́ẹ̀kẹta ni pé àwọn rìwáyà tí mo kó wá fún yín èyí tó wà nínú Musnad Imam Ahmad tí mùdírù sọ pé ṣèbí kan sọ pé wà á Mọ́kà rìwáyà yẹn wá jáde ẹ̀ka fún wa déta látòkè délẹ̀ ẹja gbọ́n tó wà ń bẹ̀ káyé bá yín gbọ́ ó clear àbí rìwáyà tó wà ń bẹ́nu Sahih Bukhari àti Muslim tí wọ́n sọ fún wa pé bá Abubakar bó ṣe rìnrìn àjò pẹ̀lú ànábì láti Mọ́kà lọ sí ìlú Mọ̀dínà rìwáyà yẹn kí ni tẹ́ fẹ́ sọ nípa rẹ̀ ẹ wá sọ fáyé ẹjọ́ gbọ́n náà wàhálà tẹ́ ẹ bá ti wá rí bákan náà rìwáyà pé Abdullahi ibn Urekiti ló wà pẹ̀lú ànábì kìí ṣe Abubakar inú ibi tẹ́ ẹ ti kà ẹgbẹ́wé tán tẹ́ ẹ ti kà jáde ẹja gbọ́ mo challenge gbogbo yín especially Jakmal mo challenge ẹ̀ àwàdà á sọ̀rọ̀ lórí tiẹ̀ náà bọ̀ mo challenge ẹ̀ inú tíra tó ti rí pé Abdullahi ibn Urekiti rí pé àwọn èèyàn wọ́n ya fọ́ọ̀fún gbé mu débi pé èèyàn kankan máa jáde yóò kàn máa sọ story fún yín ẹ̀ẹ́dẹ̀ lanú lẹ̀ ẹ̀ sọ pé yes ọmọ bàbá ní kinní kan ó ti fọ́ wọn lẹ́nu láì lẹ́rìí ẹ̀fẹ́ rí wàhálà báyìí sí. gbogbo tó máa ń jáde tó máa tí ẹni tá à ń sọ ẹ máa fi gìràgìrà wá sọ èwo ni máa ń já sí kinní bẹ́ẹ̀ ṣebí yóò padà máa lo scope náà ni táwọn èèyàn bá jáde tá a bá sọ̀rọ̀ wọn yìí fi mọ̀ sọ̀rọ̀ ìjà náà máa mọ̀ jà ń tá a sọ ìwọ náà sọ tiẹ̀ báwo ó nídìí àti sáré juwọ́lẹ̀ báyẹn bọ̀ àwọn èèyàn yóò tún máa support ẹ bí wàá jẹ́ pé òun gẹ́ ti mọ̀ pé tó ń sọ yóò rí bẹ́ẹ̀ bọ́n kó tún wá jáde ọ̀nà yes ó mẹ́rin wá ó ṣe kinní kan níbi tí ẹ̀yin tẹ́ ẹ pera yín lé olùsọ̀rọ̀ níbi tẹ́ ẹ ti máa rí ẹrù ńlá tẹ́ ẹ rù lọ́jọ́ gbèǹde alikiyama nìyẹn tẹ́ bá tààrọ́ já lórí mọ́sálà kan tẹ́ bá gbé wá ń gbà mí sáwọn èèyàn tẹ́ ẹ sọ fún sáwọn ọmọ pé tààrọ́ já ṣe display ara yín àṣẹni tó tààrọ́ já lórí ìsọkúsọ tẹ́ ẹ sọ yẹn fún wọn irọ́ so ẹrù ń bẹ níwájú yín jọ gbèǹde alikiyama o kó ní kálukú yín á tètè prepare dáadáa báyìí sìn abẹ́ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó má sọ wá nù pẹ̀lú ẹni tí yóò sọnù kó kà wá kún àwọn tí wọ́n mọ̀nà pẹ̀lú àwọn tí wọ́n ti mọ̀nà ni so inshallah ta'ala àádùú báyìí tó bá tún di next kìíní inshallah ta'ala àtún máa tẹ̀síwájú pẹ̀lú program wa but n ta kàn wá sàlàyé fún wa ń bí báyìí òun náà ni pé ìsọkúsọ ọmọ ìyá àwíkúwì òun ni Tolihat wá ṣe kíni ló wá sọ àwọn tó tún wá sọ tó tún wá fi ṣẹ̀rí gan sí náà àtúnrí orí àtúnrídìí so ó dẹ̀ tún sọ̀rọ̀ nípa rìwáyà tí wọ́n náà but ẹ̀wọ̀ ẹ jẹ́ ká fò yẹn táìmù ti lọ kọ́lọ̀ bàlá subhanahu wa ta'ala kò ṣe dáadáa fún wa hadha wa sallallahu wa sallama ala nabiyyina Muhammad wa ala alihi wa ashabihi ajma'in wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.